Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. OPC àti ìró ẹkùn 16 film OPC versus ìró ẹkùn 16 film Ilios film la wà yìí. Wàhálà for who no get Ilios. Wàhálà fún ẹni tí ò rẹ́ni fún ní Ilios. Adúpẹ́ o, congratulations o, OPC náà ti gba Ilios. Adúpẹ́ o, adúpẹ́ o, ẹ̀yin lọ́mọ dìyẹ ń tọ́yọ ẹ̀ o, ẹ ó máa bọ̀ lẹ́yìn wa o, ẹ ó máa bọ̀ lẹ́yìn wa. Ọwọ́ ahọ́n kì í tẹnu òwò ti wù kógun tó láyé ni mo sọ, torí mo mọ̀ kan dájú. Kẹ́mẹ́dì yẹ bá kọ́ni ẹ̀yìn ló máa kó wọ́n jẹ̀lú, àwa kó wọ́n jẹ̀lú káàkiri. Abíọ́lá ìmọ̀ràn ara ẹni lórí Ilios yìí nílékè ọgbọ́n ẹni. Abíọ́lá mo wí o, ìmọ̀ràn ara ẹni nílékè ọgbọ́n ẹni. Ẹ̀dá tí ò mọ̀ wọ́n ara ẹ̀ á kàbùkù. Ìmọ̀ràn ara ẹni nílékè ọgbọ́n ẹni. Wọ́n náà ti báwo OPC náà ní Ilios. Ọmọ kékeré ò gbọ́dọ̀ rí mi fín o, torí mo mọ̀ wọ́n ara mi. Bàrọ́mọ tó dánwò fún lọ́jọ́ kan wọ́n fi sí ilẹ̀ fọ́lọ́run. Mi ò ní fi ẹ̀lẹ̀ fọ́lọ́run, máa fọ́ ẹ nígi lórí ni. Torí mi àgbàlagbà ò gbọ́dọ̀ yan mí jẹ, torí mo mọ̀ wọ́n ara mi. Bàrọ́gbà tó dánwò lọ́jọ́ kan, ohun ọba fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la. Tọ́lọ́mọdé kan ò láṣọ títí. Kólá kì í ṣáájú bàbá ẹ lọ o. Mo tún ti yí ṣò padà àti doni Ilios dimension. Òkúnre ọ̀sáré ẹ̀hún ó dọ̀yọ́ pààkì rẹ̀ ilẹ̀ Yorùbá rẹ̀. Ẹni bá lè jà kó bá wa ká lọ. Ó yá ẹ jẹ́ ká jọ ṣe security ilẹ̀ Yorùbá. Ẹ má ṣe lára mọ́ lórí íńtánẹ́ẹ̀tì o. Ó dáa. Àdìsá tanko pì àpáta pààrà ọkùnrin ogun ẹ̀fẹ̀ ńlá ẹ̀fẹ̀ gbé. Sọ́ni wá kéré nínú ayé ni. Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí bá mi àrùn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹgbẹ́ òdò bàtàlé ni káwọ lórí ibú èèyàn ló fẹ́ ta sí. Ṣé kábíyèsí ò ní kéré nínú ayé ni? Àbádìsá ló kéré nínú ayé? Ṣé mẹ́jọ Sunday Igboho ṣàkéré nínú ayé ni? Ẹ fẹ́ kú lórí ètò yìí, ẹ fẹ́ ńlá. Ó yá ẹ yẹ kájọ ṣiṣẹ́. One on one is allowed. Ó yá TikTok mo ti gbàgbé wọn kalẹ̀. Ó yá lórí íńtánẹ́ẹ̀tì kọ́ o, àwọn òṣèlú o, Bàríbíọ́lá. Àwọn òṣèlú sẹ̀ ọ̀rọ̀ ẹnu kọ́ lélẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ó yá sí Ilios ti pe Ilios ránṣẹ́ lọ́wọ́ yìí. Ilios pe Ilios ránṣẹ́ ni àwọn OPC náà ti gba Ilios o. Wọ́n ní Ṣèyí Mákindé ti fáwọn ní Ilios o. Ó yá kábíyèsí ọjà jẹ́ Ògúnwùsì. Wàhálà for who no get Ilios. Ẹ dákun mi tí mi wá ní Ilios kọjá. Ẹ dákun ẹ ṣàánú ajé o. Ẹ fún mi ní Ilios. Ẹ dákun ẹ ṣàánú ajé o. Mi ò ní ìyá mi ò ní bàbá. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ ṣàánú ajé o. Àdìsá gba Ilios. Àwọn OPC náà gba Ilios. Ó ga ó máa lágbára gan o. Mo like competition. What a time to be alive. I just love this competition. Gani Adams lóògùn ẹ bá mi ṣe lóògùn ọ̀fẹ́. Ẹ má ṣọ̀tẹ̀ bí àṣà àbúrò mi. Àní ẹ má ṣọ̀tẹ̀. Gani Adams lóògùn ọ̀fẹ́. Ó wá kí ni ẹ̀ báyìí? Ọmọ Yorùbá ìdẹ́kìdí.
kò sí bàtà rẹ̀ náà ní fẹ́yàwó kejì torí ìyàwó méjì ní Sunday Igboho ní ààrẹ náà máa fẹ́yàwó kejì lórí bí tàbí tá ń bá lọ yìí bóyá bẹ̀rẹ̀ ṣe ń wo ìṣàlẹ̀ ààrẹ náà ní lọ kọlà báyìí a sì fi kánjú ra wa lọ o olóyè Àdìsá kọlà ààrẹ ò kọlà ṣàlẹ̀ ò ní lọ kọlà báyìí ẹ bá mi lógun òjò báwa ní èṣe lógun ọ̀fẹ́ yìí tún ní lógun òjò ẹ má fà sóòjà jàre ẹ má fà sóòjà yóò bá yí fàǹsẹ ẹ mọ̀jà láfàjà lọ wọ́n ti lọ gba yílíọ̀sì bọ́lá ṣe wá fẹ́ ṣe báyìí ilà tábìsà wa kọ báyìí nǹkan àdìsájẹ̀ wa kọ ọ̀la o ojú àgbà mi ládé àwọn odò kéékèèké àtọ̀sà wẹ́wẹ́wẹ́ àwọn omi òkun etílé ẹ fẹ́ gbọ́ lọkọ̀ onípákó lè rìn o tó bá ṣẹ̀ṣẹ̀ ń dálágbá lúgbú omi nẹ́lu òyìnbó àwọn ló láyà láti gbójú àgbà mi nínú gbogbo commercial aircraft ló náà lu òyìnbó Concordia ló lágbára ju gbogbo wọn lọ tó bá gbéra láti London lọ́dọ̀ Amẹ́ríkà èyí táwọn tó kù tó fi ń lo 24/7 Concordia craft 3 hours 20 minutes ló fi ń rìn o 3 hours 20 minutes ló fi ń rìn o wákàtí 3 àtogún ìṣẹ́jú ó yá gbogbo tàbí ṣe fún 30-something years àdìsáde láàrin ọjọ́ mélòó kan ó dẹ̀ ń ṣe ó dẹ̀ kú sẹ̀ ẹ jẹ́ fún mi kábíyèsí ẹ̀ ní ẹ fún mi ní ilé ẹ̀sìn ọ́ ẹ̀ ní wọ́n fáwọn jagunjagun ní ilé ọ̀sìn kẹ́ bá fáwọn àjanujanu èmi ní president àwọn janujanu lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ọdún mo fi sọ̀yà lórí íńtánẹ́ẹ̀tì kò sẹ́ tó janu tó mi èmi ní president àwọn janujanu ẹ fún mi ní ilé ọ̀sìn ẹjọ́ ẹ ṣàánú ajé ẹ ṣàánú ajé ẹ dákun ẹ ṣàánú ajé o ẹ fún mi ní ilé ọ̀sìn ẹ dákun torí pé mo bá wá ṣèké mi ìrántí lo aago torí pé mo bá wá ṣèké mi ìrántí lo gíláṣìsì ẹ wo gíláṣìsì mo fi sí bíbí yìí o aago ni mo fi sí bíbí ṣùgbọ́n tó gbé mo bá ọlọ́mọ èkí kí èké hàn mí lọ́rọ̀ ó ga lọ́gọ̀ ẹ bá wá mo ti dàgbò sọ ní ìdàgbò sí bíbí ẹ bá wá ṣe lọ́gọ̀ ọ̀fẹ́ àwa náà ti gba ilé ọ̀sìn ẹ̀ka kọ́kọ́ fi ijó la kọ́kọ́ bẹ̀ fi wọlé náà. Gómìnà wa ẹ kú iṣẹ́ o, gómìnà wa ẹ kú iṣẹ́, iṣẹ́ rẹ̀ mú tẹ́wà lọ. Gómìnà wa gómìnà wa ẹ kú iṣẹ́. Bàbá wa Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ o, gómìnà wa ẹ kú iṣẹ́ ilé ọ̀sìn àwọn sì ti gómìnà wa ẹ kú iṣẹ́ o, gómìnà wa ẹ kú iṣẹ́. ẹ̀nà mi lọ́wọ́ ẹ̀nà mi ní díẹ̀. ẹ̀nà mi ní ilé ọ̀sìn ẹ̀jẹ̀ ṣàánú mi torí ọlọ́mọ ò ní ìyá mo ò ní bàbá ẹ má wò mí níran ẹ má wò mí níran mi ò ní ìyá mi ò ní bàbá ẹ má wò mí níran ẹ̀jẹ̀ ẹ̀nà mi ní ilé ọ̀sìn tí wọ́n á play fún ìran kọ́kọ́ níṣẹ́ o wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ wá play fún yín oh my goodness ẹjọ́ ṣáájú Yorùbá Wuyì ẹ̀nà mi ní ilé ọ̀sìn ẹ̀jọ́ ẹ̀nà wà lórí TikTok Yorùbá Wuyì tá à ń jẹ lórí Facebook lórí TikTok náà là ń jẹ lórí YouTube ẹ lè wá wò wá níbẹ̀ tó ẹ lè ráwọn fídíò sí yẹn wò TikTok gbogbo nǹkan ló máa ń restrict lórí péèjì màtọ́ ti rí ẹjọ́. Oh, you love my yellow attire. Thank you, sir. Ẹ jọ̀ọ́ ká tó play fídíò tó kù. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín. Kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé wọ́n gba ilé ọ̀sìn. Wọn ò lè má bẹ̀. Wọn ò lè má àwọn ọmọ ní ilé sọ̀rọ̀ pẹ̀lú ilé ọ̀sìn yẹn. Irú táyà wo ni ilé ọ̀sìn yìí gbé yìí? Táyà yìí ti pẹ́ ń gbà o.
sọ bẹ́ẹ̀ o táyà ẹ bá mi wo táyà ilé òsì táyà ilé òsì ò nílé Ọlọ́run máa ṣàánú fún mi bẹ́ẹ̀ tó pàwádé àṣìṣe owó mọ́tò ni táyà ilé òsì yẹn ó kò fẹ́ mu dáadáa táyà ilé òsì yẹn ó dàbí ẹni pé àwọn táyà táwọn lọ rámásámásá sí mọ́tò pure water. Though I am not trying to downgrade Ilios níjọ́ tí mo ti ṣiṣẹ́ mi ò ra Ilios rí but táyà Ilios yẹn ẹ̀ bá jẹ́ kán bá yín kán change ẹ̀ kó tó di wípé ẹ̀rọ àgbẹ̀dọ̀ ìkíní kò wù mí kí n sọ̀kọ́ tí mò ń sọ yìí ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yẹ ká ṣiṣẹ́ pọ̀ ní ká ṣe bí ọmọ Yorùbá kí gbogbo wa kájọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ OPC màá ṣù ẹ̀ fún yín náà oyin náà. Gómìnà wa gómìnà wa kó ó yà ń ra ijó ẹ ṣáà ti rí táyà yẹn ebi ẹ rí táyà yẹn èmi kọ́ ni mo sọ táyà yẹn ò jọ tuntun bí wọ́n dẹ̀ change ẹ̀ ní pọ́ọ̀tù ni àmọ́ èmi kọ́ ni mo sọ àgbà wa mọ́tò wàhálà ẹ̀ bẹ̀rẹ̀ Yorùbá Wuyi fàṣẹ mo pẹ́ ti bẹ̀rẹ̀ àní ẹ má fa wàhálà ẹ jẹ́ ká ṣe bí ọmọ Ọlọ́run Yorùbá Wuyi fans ẹ má jẹ́ ká fa wàhálà ẹ jẹ́ ká ṣe bí táyà yẹn tuntun táyà yẹn jàre Tókunbọ̀ ilé ọ̀sìn bá wò kó ṣe Tókunbọ̀ ni èmi yóò bí ẹtí àlà ìlọ̀nù ní o Tókunbọ̀ kẹ̀ Tókunbọ̀ ẹ wò wọ́n sọ̀rọ̀ ẹ bá mi pín ẹ bá mi like show yìí ẹ bá mi share video ẹ bá mi tẹ top up lórí show yìí tẹ bá gbádùn bó ṣe ń lọ ìṣe kó máa lọ bẹ́ẹ̀ tẹ kó máa lọ bẹ́ẹ̀ ká máa ṣe ẹ̀fẹ̀ lọ ẹ máa fi kí ló máa ń pè comment ẹ máa fi assist ẹ máa fi comment kó máa lọ iṣu àwọn ọmọ Ìgbò fi máa ń rìn comment tó wẹ́ pé mo bú Sunday Igboho sí ni ẹ máa kọ comment comment ẹ bá ń kọ ló máa jẹ́ kí fídíò rìn tó bá fẹ́ kí fídíò yìí rìn ẹ yẹ kájọ dúró síbẹ̀ ẹ bá yọ comment lọ ká máa ṣe ọ̀ṣàrà táyà wà láì ẹ má ṣe ọ̀ṣàrà ní táyà yẹn jàre ẹ má sọ pé táyà yìí dàbí táyà tán ẹ má sọ báyìí ẹ jọ ẹ jẹ́ kí n polówó torí mo fẹ́ wo comment mo fẹ́ rẹ́rìn ẹ jẹ́ kí n polówó náà. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣì bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ jẹ́ torí Ọlọ́run ẹ bá mi kàn sí iléeṣẹ́ Bodytalk Accessories ẹ bá mi patronize àwọn tí mò ń polówó ọjà fún. ẹ̀gbà ọwọ́ lẹ fẹ́ rà ní tọrùn ní léèsì ní gèlè ní aṣọ ní ẹ bá mi kàn sí iléeṣẹ́ Bodytalk Accessories. fóònù nọ́mbà wọn ẹ bá mi pè wọ́n lórí aago ẹ bá mi rajà lọ́wọ́ wọn ẹ jọ torí Ọlọ́run tẹ bá fi alára túntà kẹ máa rà kẹ máa túntà Bodytalk Accessories ọmọ creative mo ń play kí ní ìbá ó ti jẹ kejì ẹ jọ fóònù nọ́mbà ẹni ẹ bá mi tẹ̀lé torí tọ Ọlọ́run ọba
máa yọ kó máa gbé fídíò tó ní phone number sí. Ẹ jọ̀ọ́ tó ní tọ́lẹ̀ ẹ bá mi ra ọjà lọ́wọ́, ẹ bá mi follow wọn lórí Instagram àti lórí TikTok, ẹ bá mi patronize wọn. Wọ́n wà ní UK, wọ́n wà ní Nàìjíríà, ẹ fẹ́ ṣe ẹgbẹ́, wọ́n lè kẹfẹ́ ṣe party, kẹfẹ́ mú aṣọ in bulk, they will supply you. Mo fọwọ́ wọn sọ̀yà candy. Evangelist ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube ká wá wòran. Àwọn náà ti lọ gba ilé ọ̀sìn. Gómìnà wa ṣe rí ẹ̀yin fáàtì Yorùbá wuyì. Mo ti máa sọ fún mi lójoojúmọ́ pé tí ọ̀run bá wà tàbí iná bá wà, mo máa jẹ́ lára àwọn tó máa wà ní ẹnu géètì. Tí n bá sì béèrè pé ìwọ tó ń bọ̀ yìí, ṣé fáàtì Yorùbá wuyì ni ẹ́? Tó bá ní fáàtì Yorùbá wuyì ni ẹ́, ẹ̀yin náà ti mọ ibi tẹ́ máa lọ. Ẹni fáàtì Yorùbá wuyì, ẹ ti mọ ibi tí máa direct yín lọ. Ilé tuntun ẹ wá sọ wípé àìrùn accident ilé ọ̀sìn ni ẹni táyà yẹn alábàtáyà, àwọn kan ní owó ní onírin táyà, àwọn kan ní abámẹ́dì ilé ọ̀sìn. Ẹ bẹ̀rù Ọlọ́run. Yorùbá wuyì fàǹsì, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Èèyàn náà ta ilé ọ̀sìn, owó kékeré kọ́ náà fi ra ilé ọ̀sìn ẹgbẹ́. Yorùbá wuyì fàǹsì, ọ̀rọ̀ yìí ti sú mi. Mímọ́ ẹ jọ̀ọ́ ẹ tó bá nídìí fáǹsì, mo fẹ́ káwọn fáǹsì ní. Mi mo bóyá àwọn èèyàn bá mi ka kọ́mẹ́ǹtì. Mr. Wipu Yeri, iṣẹ́ àwọn trend, ẹ má sọ̀rọ̀ báyìí. Àlòkù ilé ọ̀sìn bá wo ilé ọ̀sìn tuntun máa ní. Bẹ́ẹ̀ mi ni mò ń wo bẹ́ẹ̀ ni. Mò ń bọ̀. Ẹ jẹ́ kí n gbé. Olóyè Sunday Igboho náà sọ̀rọ̀. Fídíò pọ̀ bíbí, ó wá jápọ̀. Ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Àdìsá náà, Àdìsá ọmọ aláàjì. Lórí ti ìwà yìí, ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Lórí ti ìwà yìí, ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá, DSS, sójà, ẹja jọ ṣẹ́pọ̀ ni o. Mo sọ wípé ẹnìkan àtẹnìkan ń jà síyàwó, ọba wọn dá sí, wọ́n dá sí o. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Anybody tó bá ṣiṣẹ́ ìjẹ́jẹ́ tí ó dàlúrú ẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n anybody tí ẹ bá nù gbó wa tó gbébọn lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́ẹ̀rí tó bu àǹtí wa kẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nílẹ̀ àti waste time. Ẹni tí ohun tí mo sọ bá nù gbó wa tó gbébọn lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́ẹ̀rí tó bu àǹtí wa kẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nílẹ̀ àti waste time. Òòṣà ti pàṣẹ. Ẹ̀kọ́ ọmọ káwọn gan ní kọ́kọ́ lọ bù yàrá aṣọ nínú gbọ́wẹ́ máa. Ó lọ bù àǹtí aṣọ nínú gbọ́wẹ́ máa. Nígbà tí waste time. Gbogbo àwọn ẹ̀mọ̀ pé láyé Ọbásanjọ́ ṣẹ̀pọ̀tọ́pọ̀ àtìyàwó bá jà àwọn kan tó jẹ́ láwọn ṣe security. Èmi ò mọ̀ wọ́n o. Ṣùgbọ́n dàbí ẹni kò kò ọ̀rọ̀ láti ṣáájú. Olóyè ẹ̀fùn yìí fi wọ̀n sí ni. Tí bá wà lára àwọn tó máa ṣọ́ géètì àdùjọ náà ẹ̀fùn yín pàápàá ní kẹyọ ojú lójú wíńdò kẹkọọ wo ni bí wọn sì àdùjọ náà yín. Àgàgà ní bá díà ọkọ àti ìyàwó máa jà nítorí pé ìyàwó ti ní boyfriend opin ẹnu mi àgò nítorí pé ìyàwó ti ní boyfriend àwa lọ kó wọn wá nà ọkọ orí ibú wà láì tí mo bá jọmọ tó le ni wọ́n ti fẹ́ nà mí rí ṣùgbọ́n n ò pé alaye ní tún ládùúgbò yìí òkú máa pẹni tó wò wèrè máa pẹni tó wò abẹ́ ya wèrè lọ́nà káwọn obìnrin kan àwọn obìnrin tẹ̀lé ọkọ̀ pé mi náà le nígbà yẹn àwọn obìnrin náà kó wa àtọ́jú tó jẹ́ ti bá jẹ́ àwọn kan máa mọ̀ nígbà ọ̀gá ní dúró gbogbo tẹ́ ẹ pé ẹ sí kinní kan sára yẹn yìí tó máa mú ìwọ́nù kànáàlì ló wà pọ̀ nínú yín àmọ́ ọlọ́run gbogbo ń jọ yẹn torí èmi gan mo ti mí èṣù toríta ń jọ náà àwọn olórí àwọn OPC ní bá jẹ́ ọmọ kan tí mo ń sọ yìí. so láyé ìgbà yẹn ṣe mọ̀ pé tọkàtì àwọn bá ń jà ọmọ lọ máa pe
àwọn kí lorúkọ wọn náà èmi ò rántí orúkọ wọn ẹ bá rántí orúkọ wọn ẹ bá mi kọ sí comment section wọn máa lọ máa pè wọn máa parí ìjọ àtìyàwó káàkiri ó ṣàmì òòṣà ó níyẹn ò pọn ọmọ ìwé ẹkùn o ìwé ẹkùn wọn ti fún yín wọ́nì àdìsá ní ìyàwó àtọkọ ń jà wọn ní kéèsì yẹn òun ṣe kéèsì tìyín o ṣùgbọ́n èèyàn kan wọnú oko àwọn bàbá wa ó lọ ń disturb àwọn àgbẹ̀ wa àbẹ́yàn kan wọnú ó lọ wọnú kí lorúkọ ẹ̀ ó lọ bá àwọn ìyá wa ẹ bá waste time wa ẹ̀rẹ́ nìkan tó gbé kinní kan dání tó gbọ́ pàdá ní ọ̀gá tó bá ti kójó wá ẹ̀yin náà fàdújó pa wọ́n ọ̀rọ̀ olóyè nìyẹn o ọ̀rọ̀ tó máa ń sọ nìyẹn tẹ́ bá ti bá sọ̀rọ̀ rí wọ́n náà wọ̀n àti tó bá kójó wá àwọn náà máa fàdújó pàdé wọn wọ́n bá ti kójó wá èyí bẹ́ẹ̀ fún wọn láti ìjò àtijọ́ tó yí bóbó ó yá àdìsá tí a sọ̀rọ̀. tó gbébọn lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́ẹ̀rí tó bu àǹtí wa kan sọ tàbí ìyàwó àkànṣọ ẹ̀ nílẹ̀ àti waste time. ẹni tí ohun tí mo sọ bá yẹ kó náwó ẹ̀ sókè. ẹni tí kò tó lóye bá sọ ẹ bá wa kọ sí comment section nǹkan tí olóyè bá sọ ẹ bá wa kọ láàrin ìṣẹ́jú kan kí ẹ̀yin tí ẹ ń wò wá ẹ bá wa fi opportunity yẹn ẹ bá wa fi like ìṣòro ẹ bá mi like ètò yẹn lọ bẹ́ẹ̀ yẹn tí n bá ṣe show ẹ̀yin èèyàn wa ẹ máa wá máa ẹ jọ mo fọlọ́ ọba àbẹ̀yìn látẹ̀yìn lọ́mọdé tí ń bínú báyìí èmi kan fẹ́ bínú kí ló dé ìwé ẹkùn tó fi lọ́mọdé lọ́wọ́ èmi kan fẹ́ bínú látẹ̀yìn lọ anybody tó bá wo show mi tó yẹ kẹ́ kọ comment sí comment section máa kọ sínú WhatsApp mi ṣe ẹ fẹ́ já ọrùn mi ni màmá wa delete WhatsApp títí anything tẹ́ bá fẹ́ kọ ẹ má kọ sí mi nínú WhatsApp ẹ lọ kọ sí comment section ọ̀rọ̀ tó lóye ìsọ tó bá mú yes pé tẹ́ bá ti pàdé wọn ó yá ẹ ṣe kinní yẹn fún wọn tó bá mú yes ẹyọ kan sọ pé òtítọ́ ọ̀rọ̀ ni tó bá mú yes ẹ bá wa kọ one tí ó bá wá mú yes tí ó bá yé yín no tó bá clear sí ẹ bá wa kọ one ẹ pé one la máa mú lórí péjì ṣùgbọ́n tí ó bá clear ẹ lè kọ two káwá pàm tó máa bá wa explain nǹkan tó lóye ìsọ tó bá clear sí ẹ kọ one tí ó bá clear ẹ bá wa kọ two lọ́n ṣó yìí inú mi ń dùn àwọn Gani Adams àwọn ó yá tó bá ti mú yes one ní ẹ bá wa kọ one ó mú yes o one kò yé mi àwọn yẹn kó náà sọ kí ló lóye sọ èyí ṣáà ti kọ two ẹ tó bá mọ̀ pé ó yé wù dáadáa tó kílẹ̀ pé tẹ́ bá ti mú wọn ìyá ẹ̀pá ẹ̀rùn wọn wọ́n tó ń rún yẹn ẹ̀rùn wọn àwọn kan tó kọ one lọ́dọ̀ 1 million àdìsá òòṣà ó ní ẹ̀rùn wọn tó máa ẹ má yẹ kán rún yín ẹ̀yẹ kọ́kọ́ rún wọn ná àdìsá wọ́yẹ náwó sókè bí ẹni tó fẹ́ kàǹpé olóyè ó máa ń mú máa bú olóyè bóyá náwó sókè bí one nation tí ẹ bá ti bá mi kọ kọ́mẹ̀ntì wọ́n máa bú olóyè ni olóyè one nation bàbá one nation ìmọ̀ tó tiẹ̀ ti rí fìlà ó mú yẹ̀sì ẹ kà máa gbọ́ mi ṣo àdìsá àdè ọmọ aláàbí kún òòṣà. tàbí tẹ́ẹ̀rí tó bu àǹtí wa àkànṣọ tàbí ìyàwó àkànṣọ ẹ̀ nílẹ̀ àti waste time. òòṣà. ẹni tí ohun tí mo sọ bá yẹ kó náwó ẹ̀ sókè. ẹni tí ohun tí mo sọ bá yẹ kó náwó ẹ̀ sókè. ọlọ́run ní payírẹ́ láéláé ẹ̀ ní jábọ́ láéláé àmọ́ mọ́ ṣe ni o. so báyìí náà ara mọ́ lọ sí àmọ́ lọ pẹ̀lú àlàáfíà lọ sí ọ̀dọ̀ bàbá wa àtàwùjá ẹsẹ̀ kábíyèsí lọ bá bàbá ní gbólóhùn a sì fa kọ̀mọ́ndà wa lé wọn lọ from there ó di ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni ìrìsà ẹsẹ̀ kábíyèsí o olúwa ṣe o ẹsẹ̀ gan. ẹ wo fọ́nrán yìí kẹ́gbọ́n nǹkan tí àwọn OPC members yìí ń sọ ta ni wọ́n ń bá wí kí n tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ni, another one is coming. No be Oba give us o. ọba kọ́ ló mélé wa o kò kí n sọba o lọ tọrọ o. ọjọ́ òkò lólóyè
àti gbogbo ẹ̀yin fáǹsì olóyè alpha ẹ̀yin fáǹsì olóyè wọ́n lè lọ tọrọ Ilios àtànọ́mbà bóyá olóyè ìdẹ̀kọ́ náà ń bá wí o ẹ má jẹ́ kí bóyá olóyè kan náà ń bá wí wọ́n ní ẹ̀hùn àwọn náà ti ra Ilios wọ́n láwọn ra Ilios níbi bí yìí ni fídíò tí mo kọ́kọ́ play màá tún play because kíní yẹn kò fẹ́ kílí ẹ̀ dáadáa wọ́n ní ọba kọ́ ló fáwọn ní Ilios níbí yìí o àwọn ò lọ bẹ̀bẹ̀ àwọn ò lọ tọrọ then àrí kan sọ pé gómìnà wa adúpẹ́ ṣé o Ṣèyí Mákindé adúpẹ́ ta ló fún wọn ṣé Ṣèyí Mákindé ló fún wọn ní Ilios tó wáyé pé Ṣèyí ló fún wọn ní Ilios abáyín dúpẹ́ ẹ kú oríire ẹ kú ìfọmọ ènìyàn ṣe máa gbé jáde n tó post yorùbá wù ní gọmùtí síbi tí máa ṣe ké báyìí lọ́n ṣàánú fún mi lórí tàbí tá a dé ẹ má wò mí níran ẹ má drop show mi ẹ jẹ́ ó yẹ pẹ̀lẹ́ ó yẹ má bínú ó yà mí ò bá yín jà ọ́ náà mo kàn ń explain ni mo kàn ń explain ẹ má ẹjọ́ ẹ má flag show mi ó yẹ pẹ̀lẹ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹni kan má flag show mi ó yẹ pẹ̀lẹ́ mi kàn ń explain ni èyí ti ní Ilios ìwé ẹkùn náà ti ní Ilios congratulations to 15 Ààrẹ Ọ̀nà Kakanfò new wheels added to his garage Ilios yìí náà ní Sunday Igboho dẹ̀ níyàwó méjì ìyàwó mélòó ààrẹ níná ẹjọ ìyàwó mélòó ni Ààrẹ Ọ̀nà Kakanfò ní ó dà pé ìyàwó ẹ̀kan ní tiwọn Sunday Igboho níyàwó méjì bí akàrẹ náà fẹ́ ìyàwó kejì ààrẹ náà máa fẹ́ ìyàwó kejì then ààrẹ máa lọ kọlà o Sunday Igboho dẹ̀ pupa bóyá kẹ́yìn náà lo kírìmù fẹ́rẹ́fẹ́ èmi kúkú lẹ́yìn kọ́tà méjì ṣe Ọlọ́run mú tèmi ni pé kí ilẹ̀ Yorùbá ṣàtúnṣe gbé ẹ bá wa sọ fún ààrẹ kan lọ kọlà ó dẹ̀ lo kírìmù fẹ́rẹ́fẹ́ tó Sunday Igboho ó yà ọmọ òkùnjẹ kan sọ̀rọ̀ àwọn alákùnjẹ èkó fìlà níbi ẹnu ẹ̀rọ sọ̀rọ̀ tó kéwèrè. Ìjọ mo fẹ́ kí ẹ wo fọ́nrán yìí kẹ́gbọ́n nǹkan tí àwọn OPC members yìí ń sọ ta ni wọ́n ń bá wí kí tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ni, another one is coming. No be Oba give us o. Ọba kọ́ ló gbélé wa o. Kò kí ń sọba o. Lọ tọrọ o. Ilé ò kí ń ṣe tọba o. Èèyàn mi ó fojú hàn gbangba pé ìrù ẹkùn olóyè Sunday Igboho máa dé yẹmọ ni àwọn OPC members yìí ni wọ́n. Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè honorable senator governor bá dúpẹ́ lọ bàbá wa onírìṣà ọ̀jájá àdúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ sí bẹ́ẹ̀ tí bàbá òní yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa wọn làwọn àdúpẹ́ lọ bàbá wa onírìṣà olórí aládé gbogbo kọ́lọ́ jẹ́ mi yóò gbé bá ṣe kábíyèsí fún wa. Mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state ìrú ẹ̀kọ́ tí Awórò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand yìí wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so a fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́ sí iṣẹ́ tó ní kẹfì ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹfì ṣe security bàbá làwọn fẹ́ kẹfì ṣe lọ́sùn wọn ní kẹfì ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ wá ń jà wọn á ní ẹgbẹ́ mọ́tò ìlú ẹ̀kọ́ lọ́bẹ̀ security ìṣàbò fáwọn aráàlú àti lọ sóko lálàáfíà àwọn tó ń jí ẹgbẹ́ ẹwọ àwọn wọnú gbó. Olóyè Ọlọ́run mọ̀ pé tí àwọn ọmọ Gani Adams ti bá mú yín tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà yín Ọlọ́run pé mi ò ní dá sí i tẹ bá bí ní pé màá gbèjà yín mi ní gbèjà yín o wọ́n á ṣégbè sí yín lára jánujánu lèmi mo lè máa pariwo níbi tí mo wà ṣùgbọ́n mo lè já o Olóyè àwọn òwò ní ọkọ àtìyàwó ń jà Ọlọ́run títí fìmù ní kíní yìí ó máa lọ́ọ̀gì gan ẹ jọ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹ sọ fún wa wípé ẹ máa bá wa pe àwọn èèyàn àwọn ládéládé àwọn olóyè máa play fídíò yẹn tán fún yìí fídíò olóyè máa play ẹ̀tọ́ mọ̀ mo fẹ́ sáré ṣèké ni o olóyè ti ń kọjá yìí ẹ lè máa bá pe àwọn ládéládé àwọn olóyè ọmọ bá ní àtọrọ làwa àwọn oṣù ọmọ bá ní àjàgbà ẹ lè máa bá pa àwọn ládéládé olóyè tó máa support tọ̀tún state la rí a fẹ́ máa rí tàwọn state tó kù competition yẹn kó máa lọ bẹ́ẹ̀ that is how many states ni Yorùbá níná gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá Ilios kọ̀ọ̀kan
from gbogbo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó máa jẹun kánú bí mo ṣe wà tó yẹ pé bí Ọlọ́run gbà fún mi ni ọ̀kẹ́ ọdẹ nìkan mo fẹ́ ra Helios kan àmọ́ kọ́lọ́run bù sí wa lọ́wọ́ láì ṣe táńkọ́ọ̀fù bí àṣà bàbá mi kọ́lọ́run bù kún wa lọ́wọ́ láì ṣe táńkọ́ọ̀fù gbogbo ẹ̀yin tẹ́ lówó ńlẹ̀ Yorùbá yes competition ti bẹ̀rẹ̀ sísìn fíìmù lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ lówó ńlẹ̀ Yorùbá ẹ̀yin boys wa ẹ̀yin girls wa ẹ̀yin mummies wa ẹ̀yin daddies wa ẹ̀yin tẹ́ jẹun kánú ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ tó tẹ́ wà nílùú òyìnbó ọlọ́kọ́ ní kẹrẹ Helios òkú dàbọ̀ ọgbà yìí bá ká dáńfó mo tágbára oníkálukú bá ká ẹ lè fáwọn OPC àwọn náà láwọn ń ṣe security ilẹ̀ Yorùbá tẹ́ bá wá wò pé ìró ẹkùn security network lẹ fẹ́ fún tẹ́ bá mọ̀ pé Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà owó bàbá Dání lẹ fẹ́ fún tẹ́ bá mọ̀ pé jagunjagun yàtọ̀ sí janujanu ṣẹ́tàwá janujanu lélẹ́yìí tá máa ń tan ring light tẹ́ bá ti rẹ́ni bọ̀ tó bá tún tan ring light janujanu ni tó pé àwọn janujanu lẹ fẹ́ fún àwọn janujanu ẹ jáàmọ̀ ẹ mọ̀ ṣẹ́tàwá janujanu tó pé àwọn janujanu lẹ fẹ́ fún ẹ fún wa wọ́n pẹ́ pé jagunjagun Àdìsá ọmọ Aládìkún Ìgbòho ṣà àwọn Ìgbòho wọn rẹ wọ́n máa battalion ọmọ ẹyọ kan bíi 1 billion ọmọ ẹyọ kan bíi worldwide àkọlé òkúta ó fẹ́ pọ̀ ní stage pínpínpín ó di fàmí ọwọ́ ẹ̀ nílẹ̀ pọ̀n ló já sí tó fẹ́ pẹ́ nìsàlẹ̀ trust tó fẹ́ pẹ́ ọmọ Aládìkún lẹ̀ trust tó wà ní comfort zone ẹ̀ tó lówó tó ní tó lágbára tó jáde tó kọjú Buhari pé ìyá ẹ ò lè máa pàrọ̀ èèyàn mi òbí Buhari ṣe ya wèrè tó gbéná wojú Buhari tó wà ní Benin Republic tó tì mọ́lẹ̀ torí ọmọ Yorùbá táwọn burútáyì bàràtáyì burútáyì tí wọ́n gbé owó lọ fún pé chẹ́ẹ̀kì ní hard currency ní kí ló ń fẹ́ torí ilẹ̀ Yorùbá ni mo fẹ́ kó bá àlàáfíà tó bá pàdé sánà lẹ trust ẹgbẹ́ fún wọ́n yẹ pé tó bẹ̀rẹ̀ 20 billion owó màálù náà ni ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá ní ta lè máa fún ẹ jẹ́ àdìbò sáwọn ní 20 million àbí 20 billion owó màálù dúdú àti màálù funfun tàbí Àdìsá tó tún ná owó àpò ẹ̀ ta lè máa fún àmọ́ o kí ni tọ́lọ́ fún wọn Helios tọ́lọ́ fún àwọn OPC èmi ti lọ wò lórí íńtánẹ́ẹ̀tì o mo ti lọ Google ẹ̀ olóyè mo ń bọ̀ máa tún fídíò yín bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ máa play fáwọn Yorùbá mo lọ Google ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mo lọ fa ṣẹ́ẹ̀kì ẹ̀ ohun tí íńtánẹ́ẹ̀tì sọ tí Google sọ fún mi ni wípé Ṣèyí Mákindé ò fún wọn ní Helios o èèyàn ṣàdédé gba Helios láwìn àbí bó la wá já sí báyìí nígbà tí mo lọ Google ẹ̀ wọ́n ní Ṣèyí Mákindé ò Helios sọ fún tó ní Ṣèyí Mákindé fáwọn ẹ̀ pé wọ́n tún gbé fọ́tò Ṣèyí Mákindé sí i pé Ṣèyí Mákindé náà ló fún wọn Ọlọ́run máa ran Ṣèyí Mákindé lọ́wọ́ ọwọ́ ẹ̀ máa lọ sókè wàá lè fún wọn ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo lọ wo lórí Google mo fa skẹ́ẹ̀kì ẹ̀ wọ́n Ṣèyí Mákindé ò fún wọn ní Helios tọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ tán lẹ́nu olóyè mo sì ló 33 minutes ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu olóyè. wọ́n sì ní kò dáa o kí wọ́n máa fárí ẹ̀gbẹ́ kan kó máa dá kan sí ṣèrí bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá wá yá wọ́n á ní àwọn blọ́gàsì olóyè Sunday Igboho máa Adéyẹmọ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀ àwọn onílára yìí ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá wá yá wọ́n á ní àwọn blọ́gàsì olóyè Sunday Igboho máa Adéyẹmọ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀ àwọn onílára yìí ń kọ́. bẹ́ẹ̀ sì ni olóyè Sunday Igboho máa Adéyẹmọ lọ́dọ̀ tèmi kò ní bloggers nítorí mi ò kì í ṣe blogger rẹ̀ akọ̀nífẹ̀ẹ́ wọn nítorí tí wọ́n ṣe fún ìlú wa ni bí wọ́n bá máa ṣètò ọ̀rọ̀ yìí wọ́n ní láti bá àwọn OPC members náà kí wọ́n bá wọn wí kò kí n ṣe kí wọ́n bẹ̀ wọ́n kí wọ́n ní kó stop láti máa throw jabs kí wọ́n yé wu ìwà ìlara ọ̀rọ̀ mi nìyẹn o. bàbá wa kí ló dé wá sọ báyìí kó bá wọn wí báwo kí ló fẹ́ bá wọn wí fún. gbẹ̀yìn bàbá wa lọ́balọ́ba níjòyè ọ̀nàrẹ́bù sẹ́nitọ̀ gọ́vnà bàbá dúpẹ́ lọ bàbá wa ọ̀nẹ́rìsà. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ni o ọ̀jájá tí a. dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ sí bẹ́ẹ̀ tí bàbá òní yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé. ẹ wọ̀ ni a tún kọ́sítọ́mà yìí sí a tún gbọ́ ni sí a tún gbé bàbá tadé ní káwọ́ òsàrì gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdùn kábíyèsí ti ra olórí ibú èèyàn ní ìrẹ́ta sí o
onímọ̀ nǹkan tó ń ṣe o onímọ̀ tó ń ṣe ògùn mẹ́ta sáwọn wèrè èèyàn ní o kábíyèsí ogún súnmùsí o ẹ bá gbọ́. olórí aládé gbogbo tó ń pa wọn làwọn dúpẹ́ lọ bàbá wa onírìṣà olórí aládé gbogbo ọlọ́ jẹ́ mi yóò bá ṣe kábíyèsí fún àwọn mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state tí Àwòrò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand Àwòrò lórí ẹ̀rín múṣẹ́ láti fi hàn so africa kọ́ra lè lọ́wọ́ sí iṣẹ́ tó ní kẹfì ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹfì ṣe security bàbá làwọn fẹ́ kẹfì ṣe lọ́sùn òun ní kẹfì ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ wá ń jà wọn lè gbé mọ́tò rẹ̀ kù lọ́bẹ̀ security ẹ ṣàbò fáwọn aráàlú ní ti lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jí ẹgbẹ́ ẹ wá wọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé ọ̀sán tó ṣe wọgbó ẹ wọgbó tí wọn ẹ bá wọn kú wọn jẹ bàbá wa ní wọn dàgbà wọn lò bí 170 inú ayé wọn jẹ pé sẹtọ lọ́wọ́ náà bàbá òní wá jẹ kọlọ́run jẹ́ kí wọ́n lè jẹ àfi bàbá wa Olúbàdàn bá ṣe kábíyèsí olúgbọ́n ti orílẹ̀ gbọ́n kábíyèsí bàbá Àwùjalẹ̀ aláké bàbá wa Ajérò ti Èkìtì kábíyèsí Olúkòtì ti ìlú Èkìtì kábíyèsí Oníkòyí kábíyèsí Òsímọ̀wé gbogbo ọba pátápátá bàbá wa Ọlọ́wọ̀ àfi gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta kábíyèsí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin of Ọ̀yọ́ wọ́n dúpẹ́ lọ bàbá wa Onírìṣà Ọlọ́run jẹ́ mi bàbá òní ogun dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún chẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wá gbé mọ́tò lẹ̀ Ọlọ́run nípa bàbá wọ̀ ní rẹ̀ dúpẹ́ o ọjà jẹ́ mi ò kú bàbá o nítorí ẹ̀sìn ò ní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá òní Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o Àwòrò kò ní dààmú Ọlọ́run kò sí ní o ṣe dáadáa lọ́sùn o ṣe dáadáa o. ẹ jọ o kábíyèsí adúrúyẹ kábíyèsí ti sólóyè Sunday Igboho ká àwọn first class kábíyèsí mẹ́rin ló wá kú ilẹ̀ tó máa support àwọn ará bí ẹni pẹ̀ àdìsá tí kò gbẹ election Igboho àní ẹgọ́ṣẹ̀ fún mi omiṣẹ́lẹ̀ bí Sunday Igboho ṣe ń ṣe bàbá Èkìtì mo ti rí yín o mo rí yín bàbá Èkìtì mo lẹ́wà bàbá Èkìtì mo rí yín ẹ máa bọ̀ lórí fóònù ẹ jọ nígbà tí olóyè Sunday Igboho ṣà tó ti kó gbogbo kábíyèsí kú òǹlẹ̀ àwọn ará bí kábíyèsí wo làwọn fẹ́ kábíyèsí wo làwọn tó kú pa olóyè ẹ gọ́ṣẹ́ fún mi ẹ má ṣe báyìí ẹ gé ọṣẹ fún mi nínú gbogbo àwọn fẹ́ kíláàsì kábíyèsí ẹ ti kó gbogbo kábíyèsí tán olóyè ìṣòwò bá forí gbárí bá wa gbóhùn sókè láǹtí òye ẹ ní dààmú hello ma hello ní dààmú ẹ̀rí wàhálà àṣẹ ẹ ṣe kan ẹ kó àtúnṣe o ẹ kọ̀rọ̀ ìlú o kò ní bàjẹ́ lọ́wọ́ yín o àṣẹ ayé yín ò ní bàjẹ́ máa jọjọ orílẹ̀-èdè wa ní o adẹ̀kú ti Sunday Igboho tó fún ní mọ́tò yìí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn tó wá lọ ṣe lára wọ́n máa ń rẹ̀ǹtì mọ́tò tó wá lọ rẹ̀ǹtì mọ́tò tó ní Ṣèyí Mákindé ló fáwọn wọ́n ti rò pé gbogbo àwọn èèyàn lọ rẹ̀ǹtì mọ́tò bá wò ẹ má bà ṣó jẹ́ ìlara ló ẹ má fà ṣó ìjà náà ẹ má fàjà. wọ́n lọ rẹ̀ǹtì ni wọ́n lọ rẹ̀ǹtì mọ́tò yẹn ni ẹ̀yin ẹ wo táyà mọ́tò yẹn ti lá ẹ wo táyà mọ́tò yẹn ti lá ó sì tiẹ̀ ti ta kọ́ lọ wo mánéèjì ẹ̀ kọ́ lọ wò wo nǹkan tó sọ mọ́tò yẹn ń ṣe èkísà lọ gbélé wọn lọ́wọ́ èkísà náà lọ rẹ̀ǹtì ẹ̀ ni ó dáa kọ́ múwèé mọ́tò jáde ká wò kọ́fì nǹkan ṣe sórí Facebook ká wo orúkọ ẹ̀ tó wà ní mọ́tò ẹ̀ tó gbé mọ́tò fún un wọ́n lọ rẹ̀ǹtì ẹ̀ ni àwọn kẹ̀ níbo ló wà Igboho máa lọ ní ó máa lọ sókè ní ẹnu òṣì ìlara wọn yẹn náà máa wà onílàrò òde ń dókè onílàrò ń dókè àti onígbéraga àwọn ò tọrọ ẹ o ta ló wá ń tọrọ mọ́tò ta ló tọrọ ṣé bá lè tọrọ mọ́tò ni ṣé bó fún ohun ọ̀ní òrìṣà ohun láti inú ọkọ ẹ̀ láti fún ní mọ́tò ni kò lọ tọrọ mọ́tò náà ṣé bóun là ń rí tó ń gbàdúrà fún wọn tó aláṣọ̀rọ̀ jẹ́jẹ́ ó wá ti àwọn ọmọ síta kàmá àwọn ò tọrọ mọ́tò ta ló sọ wọn pé tọrọ mọ́tò wọn ní ẹlẹ́fọ̀ọ́ ó ní tòun ṣe tẹ̀tẹ̀ tó ẹ kò ń ṣe ti kiri kan tààtọ̀ tó kó ni ṣé àbí wọ́n léèrè wọ́n lọ tọrọ mọ́tò yẹn ni
Àdàmú lọ tọrọ mọ́tò yẹn ní Àdàlú lọ tọrọ mọ́tò yẹn. Àdàlú bá wo. Àdàmú Àdàlú lọ tọrọ mọ́tò yẹn wọ́n lọ ya ni wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ní wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ fúngbà díẹ̀ ni. Ẹ má bàa ṣó jẹ. Ẹ wo gbogbo táyà mọ́tò yẹn èmi wo táyà mọ́tò yẹn èkísà lọ gbélé wọn lọ́wọ́ kò ṣe mọ́tò pírọ́blẹ́mù náà gbà kò ṣe mọ́tò. Torí pé èmi ò mọ ìsìnlọ́wọ́ ìṣẹ̀fẹ́ dìde àtijọ́ ìtọ́ ti jà rẹ tó ti ń pààyàn tó ń pa mẹ́wàá tó ń pa mẹ́ẹ̀ẹ́dógún ọ̀ dìde wọ́n wá rí i pé Ìgbòho ti dìde ó ń gba gbogbo àwọn èèyàn lẹ̀ wọ́n ń da lọ́lá àwọn náà wá fẹ́ dìde ìgbà náà lọ́ta arúgbó sunkún búrẹ́dì nígbà tẹ́yìn tọ́ lẹ́nu ìsìlókù wọ́n máa yọ lọ bá gbádà funfun lẹ̀ kọ́ lọ́wọ́ aṣọ ògùn kọ́ máa rí wọn pẹ̀lú aṣọ ògùn kọ́ máa káàkiri kọ́ máa ṣíwájú àwọn ọmọọṣẹ́ wọn débi tọ́ lọ torí pé ògùn olè làwọn ní lọ́wọ́ ọ̀hún ní ògùn kọ́ gba Fúlàní ọ̀hún ní ògùn kọ́ gba Fúlàní ẹ̀kọ́ kọ́ gba àwọn Yorùbá ọ̀hún ní ògùn kọ́ pa Fúlàní ògùn olè lọ ní lọ́wọ́ ògùn olè òdẹ débì kankan àsìkò wọn ti kọjá ọkọ̀ ìjà ni ọkọ̀ ìjà tọ́ọ̀tì ni àsìkò wọn ti kọjá ó ti dàbí sẹ́yìn tẹ́gùn faṣọ kọ́lọ́ wá bí jókòó sí ọ̀hún sí ní sàmọ́ ọ̀hún sí níta mọ́ ọ̀hún sí níta mọ́ kọ́ ya tètè gbé mọ́tò padà síbi tó ti gbé torí mọ́tò yìí ò ń ṣe mọ́tò gidi ibi ló tẹnu mọ́ táyà yẹn ní ká wò náà gbogbo ayé lórí táyà yẹn tó dúdú gan tó lo gíláàsì tí òdìnà dáadáa bá rí táyà ti mọ̀ pé kìsà náà lọ rẹ́ǹtì mọ́tò yìí nà Ṣèyí Mákindé wo ló fún wọn mọ́tò wọ́n wá ń gbé sí Ṣèyí Mákindé létí wọ́n ń gbé sí Ṣèyí Mákindé létí kó ba lè fún wọn mọ́tò Ṣèyí má fún wọn mọ́tò hàn ní agbára kankan wọ́n máa tún kó bẹ́ẹ̀ gbẹ̀yìn ní mo dẹ̀ kí bàbá Tinubu náà kọ́ lọ́n túbọ̀ ẹ̀jọ̀ kọ́ ti wà lẹ́yìn kọ́ má ti wà síwájú kọ́ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wa kọ́ jọ́ nítorí Ọlọ́run ọba àṣedójú àmì níbi tẹ́rù ò ti ní bá wà ọjọ́ nítorí Ọlọ́run wọ́n ṣe ń tì wá lẹ́yìn kọ́ máa ti Ọlọ́run á dẹ̀ tàwọn náà lẹ́yìn Ọlọ́run á fún ẹlẹ́ni gbogbo lágbára Ọlọ́run ẹ̀mí wọn á gùn wọn dẹ̀ ní ṣàìsàn lórí ipò Sunday Igboho náà dẹ̀ ní ṣàìsàn gbogbo Sunday bá ń lo máa bójú ra àtàánú Ọlọ́run pàdé ni a máa bójú rẹ ọkùnrin àti obìnrin pàdé a máa bójú rẹ iṣu àti àjẹ́ pàdé àti obìnrin pàdé ni lágbára Ọlọ́run kò ní dòkú àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ ní dòkú ẹ̀yin náà ní dòkú àwa náà ní dòkú lágbára Ọlọ́run máa yá orílẹ̀-èdè wa kọ́ tètè gbé mọ́tò lọ síbi tó ti rẹ́ǹtì. ẹ bá wa fọ akẹ́kọ̀ọ́ tó gbé sùn wa lọ jàre àṣẹ. Gbogbo ojú ló ti rí mọ́tò wọn tó ń lọ rẹ́ǹtì yẹn tó ń pè pé wọn ní kọ́ fáwọn yẹn ojú ló ti rí mọ́tò yẹn èkísà ní mọ́tò yẹn àgbà ló ní kọ́ tètè gbé lọ síbi tó bá gbé lọ ìlara ló fi gbé jáde o kọ́ tètè gbé lọ tó nǹkan tèmi kọ́ máa sọ nìyẹn Olúwa fún wa ṣe Olúwa ṣàánú fún wa. ṣe rí i pé ẹ̀yin Yorùbáwùyí fans ṣóòtà fẹ́ ṣe yẹn jù ẹ má fà á ṣòyí já mò ń bẹ̀ yín ni ẹ kàn lè fà á gùn aláfàjà ló kọ́ sílẹ̀kùn ó dàbí mo ṣe wà mo support OPC èmi àtẹ̀yìn wẹ̀kùn àjọfẹ́ fi gagbága lẹ́nìí ẹ má fà á ṣòjá o à ń gbọ́ yín mi ò sí nílé kẹ́nìbọ̀dì má pè mí mi ò sí nílé àti gba ilé ọ̀sìn tuntun. Janu of Yorùbá land. àìsàn gba ilé ọ̀sìn tuntun ni ẹ jọ. Janu of Yorùbá land. tó bá di December tá a fẹ́ ṣe kíní tá a fẹ́ ṣe ọ̀rẹ́ ìpayà lọ́yọ̀ọ́ á tún mọ̀ bàálà tọ́pẹ́ lórí Janu of Yorùbá land. kí ni mo ṣe náà ẹjọ́ náà why tell like ṣe rí lísìn tọ́rọ̀ tí mo sọ yìí o ṣe rí Gani àwa mọ̀ dáadáa ṣe àmọ́ tó lè ṣe àmọ́ tí ò lè ṣe Gani ó ṣe lára sí ìjà ìláyé ni ìyẹn number one ṣé wá ní tabarí olóyè mẹ́wàá káàmù àrùn pé nílẹ̀ Yorùbá àdúgbò dẹrù màá la kíní kan yé yín sí o ní ààfin bàbá wa Ọọ̀ni ẹ rí i pé bàbá wa Ọọ̀ni pìrìsẹ́ǹtì mọ́tò yẹn fún olóyè ni bẹ́ẹ̀ pé kó tó pòun bílẹ̀ ni ó gba mọ́tò ilọ́ọ̀sì pẹ̀lú 10 million. pẹ̀lú 100 million. sọ́ọ̀tì pẹ̀lú 100 million àwọn sàn lè mẹ́wàá. bẹ́ẹ̀. tó bá rí ìtumọ̀ lọ́mọ ni pé táàmù pé olóyè kì í ṣẹni tó mú kì í ṣẹni tí mo sì hànàhànà kì í ṣẹni tí máa gbé nǹkan sáyà tí máa tó kú láyé sáyà. tó bá rí pé mọ́tò tó fún olóyè láàfin yẹn tó bá rí pé Gani náà fún Gani ò ní yọ̀ǹda ẹ̀kú kọ́dínétọ̀ Ifẹ̀. ọ̀rọ̀ dé wọ́n dé Yorùbáwùyí fans aláfàjà à ń gbọ́ yín. tó Gani ẹ̀yìn Ìgbòho kápẹ́ Ìgbòho tó dàbí Gani ni Ìgbòho mọ́tò yẹn yóò máa gbébọ̀ nìbàdàn yóò wá fi kún ètò tó ń gbé káàkiri.
ìwé olóyìn bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan wáyé tí ó ti rò pé kọ́ńtínítọ̀ kan náà wà nílé ibẹ̀. Kọ̀mọ́nà tó wà nílé ibẹ̀ tó ń síwájú wọn òun lẹ́yìn kó mọ́ lóbótò pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ń bẹ̀ yẹn. Ó wáyé tó pọ̀dà wa ni mo fi Ọlọ́run abúra mo pa àwọn alálẹ̀ ìbúra. Èyí tó ń gbé fún yẹn ẹ máa wòran ṣe báwọn ọ́fíìsì rẹ̀ wà ní Ìbàdàn àbí kò ní gbé fún wọn. Yẹ́n ẹ̀rí rẹ̀ tí wọ́n ti ń lọ tọ́kùnrin ìtọ́nà fún wọn ní mọ́tò yẹn tí wọ́n lọ yá bí àtúrọ̀ sí sọ̀rọ̀ yóò mọ̀ gbé káàkiri yóò wà lára àwọn tí mọ́tò tí ó mọ̀ gbé káàkiri. Àìmọye mọ́tò náà fún Gani nígbà táwa ń tẹ̀lé Gani òfin coordinator kan ní mọ́tò Gani òfin state chairman kan ní mọ́tò tí Gani Ogun State fún Gani mọ́tò méjì Gani òfin Ogun State coordinator chairman ní mọ́tò. Tó bá tún ra mọ́tò gẹ̀ẹ́ ló tún mọ ìtàlẹ́ ní pé ó ti lọ́ra mọ́tò ni. So irú olóyè èèyàn tó sọ̀rọ̀ nínú ayé ni. I've been saying this many times. I've never met olóyè one-on-one. I never see my eye to see am live. But ìwà tó wà lára olóyè lórí mi mọ sáyé tẹ̀lé. Ṣùgbọ́n ní ọdún tàbí tẹ̀lé dìde yẹn. Àwọn aláìpàdé yẹn ní àwọn ìlànà òṣì yẹn. Ó ní tọ́wọ́ tàbí tẹ̀lé àjẹ lẹ́yìn wọn. Ọbẹ̀ jẹ́ ìlẹ́yìn ẹ̀kọ́ àjẹ lẹ́yìn wọn. Ògùndé. Tó àwọn yẹn àwọn ọmọ àwọn ojúmọ̀ máa wòdì yẹ́ ló máa ṣá. Yẹ́ ló máa ṣá. Nípa àwọn yẹn táwọn sọ́mọ́ àwọn yẹn rí. Ọba mi ṣe òkè tí máa kí tó fún tó lóun fún ní lọ́ọ̀tì yẹn kó fi ọ́ndẹ̀ ìrìnlẹ̀ lórí. Mo ti lọ wo lórí Google máa gbẹ̀ṣẹ̀ o wọ́n ní Ṣèyí Mákindé ò fún wọn ní ilé ọ̀tún mo ti lọ Google search o. Wọ́n láti fake life yẹn ó wà lára wọn àwọn agbókòdá ní àwọn arúgbó ìgbà tí búrẹ́dì pamọ́ sínú lórí gbọ́ ọmọ. Ẹ máa tó wọ̀ ayé dànù. A ní ẹ má fà sójà àwọn kan tún ní ilé ọ̀tún 1994 model ẹ má ṣe báyìí torí Ọlọ́run. Èmi kàn nǹkan tí mi kàn wò ni pé ilé ọ̀sìn àwọn ìwé ẹkùn yìí ẹ wo táyà àti ẹ rẹ pé nọ́mbà wà níbi táyà àti ẹ kí ló dé tí tọ̀dọ̀ wọn wà ní nọ́mbà mo fẹ́ tún wò ní. Bọ́dí ti wà yìí ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Àwọn Ṣèyí Mákindé ẹkú iṣẹ́ o gómìnà wa ẹkú yìí. Ẹ wo táyà àti ẹ má ṣe báyìí torí Ọlọ́run. Ẹ wo ẹ̀yin OPC tẹ́ bá ń wo ṣó yìí ẹ̀yin OPC ṣé èmi kọ́ ni mò ń sọ o comment section ni èyí kò sọ wípé táyà àtàwọn ìró ẹkùn wọ́n ló ní nọ́mbà wọ́n ní táyà àti àwọn ìró ẹkùn wọ́n ní nọ́mbà wà ń bẹ̀ wọ́n ní táyà tọ̀dọ̀ yín wọ́n ní kò ní nọ́mbà ẹ̀yin OPC tẹ́ bá ń wo ṣó yìí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ èmi kọ́ ni pé mo láìkì comment section wà láì èmi àti wọn dẹ̀ máa nà wá ni. Táyà àlòkù èmi kọ́ ẹ má ṣe báyìí táyà àlòkù bá wo ọmọ ní táyà àlòkù máa ní wọ́n ní táyà àlòkù èmi kọ́ ni mo sọ o. Yorùbá Wuyi fans tó bá mú èmi àti ẹ bá wa gbóhùn sókè. Ẹ mú wa pẹ̀lú yín. Ẹ kálẹ̀ ẹ gbètò. Ẹ káàbọ̀ sà pẹ̀lẹ́ sà. Ẹ fún mẹ́ta wá sọ. Ìwúrí táyà àlòkù Ọlọ́run. Bó ni ọ̀ní ò ṣe fún ní mọ́tò ọ̀ní ò lè fún mọ́tò ìgbà tí ò wá kó fún mọ́tò ọba wùwà ìní wọ́n fò ẹgbẹ́ ọjọ́ pọ́ lọ́kàndúà ó jẹ́ ń ṣe hànàhànà Sunday Igboho kò jẹ́ ẹ ti ṣe hànàhànà tí owó ẹ sọ já síwájú àwọn kankan ìwọ́rọ̀ balára rẹ̀ wọ́n tẹ́ pé ò rí ìwà aṣáájú rẹ̀ ẹjọ́ tí ò yẹ kó máa rò lòrò ẹ̀kọ́ gbẹ́nu dání ni ẹ̀kọ́ ni ó dùn sí tí Sunday Igboho ṣe ẹ̀kọ́ kó support ẹ̀ dé fún ìtumọ̀ kẹjọ ṣe bẹ́ẹ̀ ṣe ò bá sọ àwọn ilé bẹ́ẹ̀ ẹ̀sùn orí òbí ìbálà àwọn ilé bẹ́ẹ̀ ṣé tọ́ ni pé wọn ọba òfin mọ́tò ọba ò lè fún mọ́tò ẹ̀ tó lè fún mọ́tò ẹ̀ tó jẹ́jọ́ alábòsí ara yín náà ni wọ́n fún mọ́tò àwọn tí ìmọ̀ràn yín tọ́jọ́ jọra wọn àwọn náà ni wọ́n fún mọ́tò ṣé máa ń lùlù tí ọba dò tí máa ń dò tó dò àbí ń kọrin bá dò ṣé kò létí tí ó fẹ́ tí ara ẹ̀ gbọ́ pé ètò olú ló dò ṣé kò ní gbogbo ayé bí ó ṣe ń ṣe wọ́n ní fẹ̀rẹ̀ tálọ́gbà tiẹ̀ ọmọ alẹ́ Yorùbá wo yóò lù tí Gani ṣe o
tí ló dùn sí dẹ́sẹ̀ wò èèyàn bọ́jà èyí tí Sunday Igboho tó fi bu ọdún sí kí tó ẹ kó dúró sí nìkẹ́ kẹ́ ẹ pé owó lọ fẹ́ àbí ọ̀ràn owó ọ̀kánjọ́ olè tí ó ti mọ́ lára tó yẹ ikùn ló rú káàkiri àti agbádá fún òun gbé káàkiri tó ní gbọ́gbádá lè wọ́n. ẹ tó pẹ ìjọba wa nítorí máa pè yín padà tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa. làwọn èlé báyìí ó lọ sí ọdọ ẹ dá sí wò ló dá sí. ẹni tó pè yẹn stop máa pè yín padà ìjọ. fúlàní pa wá nínú ogbó ẹ̀yin náà ara yín àwọn olè ogun olóṣèlú wọn tó ń pa ìbára wa àwọn ògùn ọ̀la náà tó ń para láàrin ara wọn yìí. irú ìlú wo la wà irú orílẹ̀-èdè wo la wà yìí àwọn wo ni Ọlọ́run dá sí àríwá ṣé Gani ẹ bá ẹ bó béèrè ṣé Yorùbá lè. èmi ò ẹgbẹ́ ṣé Yorùbá ni èmi ò mọ èyàn èyí bó ra fún wọn ní ilé ọ̀sìn ni yíyan ò ní kó má jẹ́ Yorùbá àbí wọ́n jà fún wọn ní ilé ọ̀sìn. ṣé máa fún ilé ọ̀sìn kò rí ilé ọ̀sìn ni wọ́n sunkún sábọ́ sí yóò sunkún pẹ́ o. kí ló táwọn èèyàn ń takò táyà yìí ní comment section táyà kan ní ilé ọ̀sìn àwọn èèyàn táyà ọmọ láńké ló gbé sẹ́sẹ̀ ilé ọ̀sìn ẹ má ṣe báyìí táyà ní táyà ń jẹ. ìwà tí ń wù kò mú ọgbọ́n dání kò mú làkà dání kò ṣe kíní fún ara Yorùbá kì í ṣe àárín ìlú kì í ṣe tọ́pọ̀ bá jọ Yorùbá ni kì í ṣe pé jà bẹ́ẹ̀ kọ́ ọmọ ìjà lásìkò yìí kò ní ti ṣẹlẹ̀ síyàn ọ̀hún sọ òun rojọ́ kíkà lásán ò jíjọ́ kẹ́kọ̀ọ́ wọn ológbó lọ àbí kọ́ rámọ̀ ṣe wọn ológbó lọ ẹjọ́ òsán ló sáà òsán sunkún náà ni ẹgbẹ́ alábòsí ìdá o ìgbẹ́yìn alábòsí ìdá o ìgbẹ́ tí wọ́n ń ṣàwòsí ìgbẹ́yìn ò ní dá bọ́ọ̀lù máa gbé mọ́tò fún yàn ẹni tó kájú tó jáde ló gbé mọ́tò fún wọn náà jáde kẹ̀ tó bá lágbára wọn náà jáde tó bá nígbà tó lè ṣe. wọ́n ti bá àwọn náà mọ́tò àwọn tó mọ̀ pọ́n kápẹ́pù náà ti bá àwọn náà mọ́tò náà. wọ́n wọnú gbó lọ tó ti wá wọnú gbó lọ báyìí láti wọ́n ti fún wọnú gbó lọ. wọ́n kọ́kọ́ nìkan wá aṣọ ẹ̀ fún yín fáwọn náà ti gba mọ́tò wọ́n máa wọnú gbó lọ lọ́la. kọ́mọ nìkan àti gbólú ìlú àbí kọ́mọ ṣe láti lọ sí patí àbí láti lo òde àbí láti gbàyàwó yàwó nítorí wà fún tiwọn nù ó rojọ́ ó dégbò àti abetí ajá àtàgbádá funfun àtọ̀pá ọlọ́ṣẹ́ gbé káàkiri ó ṣe fáwọn èèyàn yóò ṣe fún ọ ṣe fún ọ ọkẹ ìgbà àwọn èèyàn ẹ̀kọ́ lọ bá kó wọn jáde kó lù ú ni. odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kó lù ú ọ̀dà tí àìtọ́ jẹ́ ní ìsìn gangan kí ni value ta lára ẹ̀ pé ààrẹ lè lè báyìí pẹ̀lú ẹjọ́ tí ò káàkiri. yẹ́n àjọyè ó sì wá òtó ìtọ́jú ẹ̀ ká bá nípò ẹ̀ kó jókòó kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó yẹ kó máa dúró sí Sunday Igboho sí gangan ni tí ó tọ́ ẹ pé wọ̀ lọ àwọn èèyàn lẹ́nu ọjà ìṣẹ́ ń bá jà yẹn ìka lọkùnrin yẹn wọ́n ṣe rò títí gan ìṣe mo fẹ́ fi ọ̀rọ̀ ọ̀nà ká mo fẹ́ ṣe ìwé èèyàn onílé bẹ́ẹ̀ ó ní ìjẹjọ́ náà ẹ má bínú ó kú lọ́wọ́ ni ẹ má bínú. ìwé ẹranko làwọn ìwà tó ìwé ẹranko làwọn irú àwọn ìwé ẹranko ni ìwé ẹranko nìyẹn ó sọ wọn Yorùbá ní ọjà tán wọn àwọn sọtàn ó jìyà tán nínú ìjà ńlẹ tó bá sí dáadáa àwọn èèyàn ní wọn wọ tó bó ṣe wà ní ìgbò tó bá sí dáadáa àwọn èèyàn ní wọn mọ àwọn èèyàn wọn wọ pé ọkùnrin afúnikànmẹ ipò owó tó wọn pọ̀lá rí ṣé Sunday Igboho kò lówó lọ́wọ́ ni eléyìí ọ̀ka yóò kò owó kò ká nǹkan kó gbé ìgbésí àárín àwa Yorùbá káàkiri ọ̀la àlàáfíà káàkiri ìlú wa ọmọ ẹ mọ títí ẹ bá yẹn máa ń jáde káàkiri tí bá ń rìn káàkiri gbogbo tó tẹ pé ó kó náà jáde jáde yóò mọ tí ojú ọmọ Yorùbá ń rí. ojú wa ń látàlátà bàbá àlàó bàtàlátà bàbá àlàó. yóò mọ tí Yorùbá rí tẹ bá kọjá nígbà míì níṣubú sẹ́ẹ̀dì Ghana kankan tẹ wá tẹdú gbogbo kan Ghana kankan tẹ wọ́ pé wọ́n tẹ wọ àwọn ìlú yẹn lọ ẹ lọ sí gbàgbé lẹ́sìn àwọn ọmọ ìlú tiwọn. bẹ́ẹ̀ èyí tẹ bá yẹ mọ ìlú ti Nàìjíríà ẹ bá fi ti yín lẹ̀ ẹ mo lè sí anyway gan ó tó gbó lọ yín àwa síwájú Nàìjíríà tẹ pé àlejò àwọn ọ̀ràn Fúlàní láti Mali láti dé tí nígbà láti wọ Nàìjíríà ó ti dọ́mọ Nàìjíríà nù Fúlàní kó láti Guinea ìdáwó tó wà wọ Nàìjíríà ó ti dọ́mọ Nàìjíríà nù wọn kò ní bukú náà wọn Nàìjíríà wọn ti dọ́mọ Nàìjíríà ìjẹ́ àwọn aláǹfààní lè lò nílùú mi. àdá fún yín sá. bóyá China kí n kó bá wọ Nàìjíríà yẹn gan ó ti dọ́mọ Nàìjíríà nìyẹn ó dẹ̀ ń fòrò wọ́n fìtí náà lẹ́yìn Yorùbá káàkiri àgbáyé. ó ti wọnú gbó wa ó ti jí wa ní nǹkan àlùmọ́ọ́nì ó ti jí ó tún mọ kó ọ̀tán Fúlàní. wọ́n tún bá àwọn èèyàn wa sùn. ó tún bá èèyàn wa sùn nínú igbó ó tún pa wọ́n ó tún mọ fìtí náà ó tún yìnbọn lójú wa bá ó tún mọ bọ́mọ sùn. ṣé àṣàyè wa ni ṣé irú ẹ̀ ní Gani
kí wọ́n á rí inú ẹ̀ lè dùn sí bẹ́ẹ̀ ò sípè fún ọdún gangan sípè fúnra rẹ̀ gangan ní sípè fúnra rẹ̀ torí gbogbo wọn tí wọ́n mú nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ tí wọ́n mú alálẹ̀ Yorùbá yóò gbọ́n lérè gbogbo yóò lérè ẹ máa bẹ́ tó wọ̀ yá mi. ẹ̀yin èèyàn wa bàbá wa yìí ní Yorùbáwùyí wọ́n lẹ́yìn 324 ló mú wa wọ́n lẹ́yìn 107 péré lẹ́tẹ̀ tó ń pọ̀ kí ló dé sẹ́yìn OPC lẹ́wà lórí ìṣòro yìí sẹ́yìn OPC ẹ tó bẹ̀rẹ̀ nọ́mbà mi ni mo kọ sísàlẹ̀ yín àwọn ìyàwó Grace Mákindé wọ́n ní Ilios ju Ilios lọ Ilios ọkọ̀ ju Ilios lọ táyà mẹ́rin ní Ilios ní táyà mẹ́rin ní Ilios ní gbogbo Ilios ló ní steering Ilios ìwé ẹkùn ní steering tí àwọn OPC náà ní steering Ilios ìwé ẹkùn ní táyà mẹ́rin táwọn OPC náà ní táyà mẹ́rin Ilios ìwé ẹkùn ní bọ́mbà tí wọ́n náà ní bọ́mbà tí Ilios ìwé ẹkùn ó ní síìtì táwọn OPC náà ní síìtì kí ló dé kí Yorùbáwùyí fans kí ló tẹ jẹ ẹjẹ tó bá nídìí fans àwọn fans mi mo fẹ́ ta wọn mo fẹ́ ta everybody wáyé fans Yorùbáwùyí mo fẹ́ ta anybody ẹ bá gbóhùn sókè kí ọkàn kan má pè Yorùbáwùyí o má pè a máa bẹ̀rẹ̀ sí ẹ má pè mí ẹjẹ gbóhùn sókè yìí. ẹ lè ta èmi mọ́ wọn o. mo fẹ́ ta anybody Yorùbáwùyí fans ẹ fún mi ní wàhálà ní pọ̀ jù adé má fa aṣọ ọjà ẹ mú sọ ẹ fokùn sí lọ́rùn ẹ fa aṣọ lọ. Amóye yìí jẹ náà ìwọ pápá ìwọ náà ìwọ pápá. Ilios ìwọ chaati amóye yìí jẹ náà ìwọ pápá ìwọ náà ìwọ pápá. Ẹni tí ò bá wù ẹni tí ò dùn mọ́ kó sórí bọ́ọ̀lẹ̀ ìwọ. wọ́n pokùnso lọ́pọ̀kùnso. kí ló dé má fàṣọ ìjà ẹ má bá wa ṣe ní díẹ̀ díẹ̀. fàájà ni palẹ̀ eléyìí ò jẹ fàárọ̀ fàájà ni. má fàájà tó bá wà fàájà tó má bá wa ṣe wà. bẹ́ẹ̀ ṣe wọlé láti máa wọlé tẹ̀lé yín fàájà ni palẹ̀ eléyìí ò jẹ fàárọ̀ ogúndé. fàájà ni ibi tó máa já sí kó já sí. ibi tó máa já sí kó já sí. jẹ́jẹ́ lórí TikTok ọlọ́pàá ni màá fi mú yín. àwa ò ní nǹkan méjì tá à ń ṣe ju pé ká máa fọ́dọ̀ yín lọ títí dọjọ́ òkú àwọn afọ́dọ̀ yín táyé máa fi parẹ́ àwọn afọ́dọ̀ yín kú. ẹ ṣe mo dúpẹ́ ààrẹ ní kọ́dúkú lágbára Ọlọ́run wọ́n ti ń gbé ẹ̀gbọ́n ní kí n má ṣe àwọn Yorùbáwùyí tó ṣẹlẹ̀ ọ̀sùn máa tẹ̀lé everybody. ẹ wò Ọlọ́run á ṣe ètò àṣẹ ẹ ní fọkọ sí ẹ ní fọmọ sí ẹ ní fara yín ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run bó máa ń jẹ́ tọ́lọ́run àsìkò tí Yorùbá bá máa jiná wọn ní fún ṣàwárí. àṣẹ àti gbogbo olólùfẹ́ ní pápátá àtẹ̀yìn náà. láti Èdùmàrè. ìṣẹ́ rí èyí tí Ọọ̀ni Ifẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kú. à ń gbọ́ yín àbí nẹ́tíwọ̀kì bí yẹn ṣe máa jẹ́ nìyẹn àti ọ̀run ti tó ń tolúwo tó ń tẹ́jú bọ̀nà èyí tá a bá ti wí báyìí òun lè gbà ń gbà bá bí yẹn lè ṣe máa jẹ́ nìyẹn. ṣẹ́rí gbogbo ilé ìtẹ́ ń ṣe Ọlọ́run àbá ń ṣe nítorí bá tú láyé Ọlọ́run àbá yín tú nítorí bá dì láyé Ọlọ́run àbá yín dì gbogbo ilé ìtẹ́ ń ṣe yìí ẹ fi ń jí àwa ọ̀pọ̀ pé káwa ọmọ Yorùbá ká wake up ká má sùn. bẹ́ẹ̀ni. àti àáfà tó ń sọ pé ẹni tí ò bá ti ṣe ìsìláàmù kọ́ lọ gbógun tì wọ́n ní ó ṣera ìyẹn ń ṣera ẹ̀ ní ó tún ti gbé mi jáde nísìnyí pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láǹfààní láti jọba. ẹ sẹ́ǹdẹ̀ sí mi báyìí. kì í sẹ́ǹdì ẹ̀ sí. ẹ sẹ́ǹdẹ̀ sí mi lórí. ẹ fẹ́ gbọ́ máa sẹ́ǹdì ẹ̀ sí ọ̀dọ̀ àbúrò yín láti gbọ́ yẹn wọ́n tún ti sọ yẹn lé ní wípé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láṣẹ láti jọba torí gbogbo ẹ̀ fọ́lọ̀ yín online ẹ máa wèrè gidi ní wèrè tó bá ń gbọ́ wèrè ayé àtọ̀run. ogúnjà o. àwọn ọmọ Yorùbá dẹ̀ ti rẹ̀ kẹ́ ẹ̀ báyìí wọn ò tí ì mọ̀ wọ́n ti rẹ̀ kẹ́ ẹ̀ torí wọ́n padà sún ẹ̀sùn kọ́ọ̀tù. bẹ́ẹ̀ bó ṣe wà ẹ́ ó ti ru gbé oyin nǹkan tí ò mọ̀ ni. ṣẹ́rí ẹni tó bá ní ti Ìgbòho lòún dẹ̀ máa gbígbé ṣe
àtẹ̀bà ní máa 12 alọ́gbọ̀pẹ̀ Badagry ó lè ti máa rí nìyẹn aṣọ. Ẹbọ tí wá ní tutù kí wọ́n tẹ̀bà ní máa 12 kọlọ́gbọ̀pẹ̀ Badagry ẹbọ ní tutù. Gbogbo bẹ̀ lọ sí Badagry bó ṣe máa rí nìyẹn aṣọ. Ibi tí Èkó ti ṣe ní Badagry. Ok, ibi tí Èkó ti bẹ̀rẹ̀ ní máa 12 ibi tí Èkó kú sí ní Badagry. Ọ̀rọ̀ yìí ti sú mi. Ibẹ̀ ní Ìjẹ̀bú ló ní títí dé Ìkòròdú. Èkó bẹ̀rẹ̀ láti máa 12 wọ Èkó Akété. Àgbà àtẹ̀bà ní máa 12 á lọ awọ́ bẹ̀ lọ sí Badagry. Ọ̀dà ẹ ṣe mu àbá mi. Ìyẹn òyípadà. Àṣẹ́gun. Torí èmi mọ̀ pé táìmù tẹ fún mi pé títí náà ni. Ṣùgbọ́n àwọn kan máa wà lórí TikTok ní ìsìn tó máa lo like 50 minutes 1 hour 10 dá ọlọ́kọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn táwọn ń pè láti Ìjẹ̀bú ìṣẹ́jú kan àtàbọ̀ lẹ fún. Bàbá mi ti lo 5 minutes ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run mo mọ̀ pé ẹ̀yin ọmọ pọ́pìsì ní. Ìṣẹ́jú mẹ́ta lọ mo mọ̀ pàtó mo. Ó ní mo wú òjì. Ẹ ti lo 5 minutes. Èmi mọ̀ tẹ́ máa ń fẹ́ mi. Ẹ ti ayé làgbé àgbẹ̀ ni ó ti dá mi mọ̀. Ó ti mọ̀ pé èmi ni mò ń pè. Ó ti mọ táìmù tó máa fún mi already. Olóò ti fẹ́ kọ́ọ̀tì mi. Èmi náà ti kọ́ọ̀tì ara mi kí wọ́n tó kọ́ọ̀tì mi. Ó dàárọ̀. Ẹ gbà mí lọ́wọ́ báyìí. Ojoojúmọ́ wọ́n ní Ṣèyí Mákindé lọ fún wọn. Ẹ má sọ pé kí ló táwọn èèyàn sọ wípé ẹ̀hùn táyà máa rú wa náà gbé sẹ́sẹ̀ yìí lọ. Mi ṣáà láìkọ́ tẹ̀yìn èèyàn yìí ṣe. Táyà máa rú wa bá wò. Mo fẹ́ ta anybody ẹ má sọ pé èèyàn kankan ò lè rà yín. Mo fẹ́ ta ẹni Yorùbá wí fans. Mo ń bínú lọ́wọ́ ẹ bá gbóhùn sókè. Ṣé máa gbérí? Máa gbé. Ṣé gbẹ̀rin àbẹ́ ẹ̀gbẹ̀rin ọdẹ? Mo fi yẹn bọ̀dá àdìsá ẹ kọ́kọ́ bá kí bọ̀dá àdìsá. Bọ̀dá àdìsá gbọ́. Láwọn alálẹ̀ tó bá mi sí wọn. Ayé làgbé àwọn tó ń bá dìsá ọmọ aládìí ìfúnjà àwọn tìǹkà lára ẹ̀bà mo ti gbọ́ nínú wọn. Mọ́mọ́ aládìí tó ń bá jà ń jó ara. Ìrédè o. Àwọn tìǹkà lára. Wọ́n mọ̀ títọ́ ara rẹ̀. Pàdùsá tó ń bá jà. Wọ́n ń jowú. Lára ló ń bá wọn jà. Ìrédè o. Àdìsá ọmọ onílẹ̀ Tọ́mọ́tò yẹn ṣe kò ń ṣe mọ́ṣẹ́ 1980 ní àbí 82. Èmi ò mọ mọ́dẹ̀lì mọ́tò ẹgbọ́ mọ́dẹ̀lì mo ṣàpè Ilios mi mọ mọ́dẹ̀lì ẹ̀. Bóyá bíi tí ò bá ti jẹ́ mọ́dẹ̀lì 1970 àbí 1960. 1960 báwo? Ṣé Ilios wà ní àwọn old model ni náà yẹ kẹ́yìn náà ti lè dáadáa. Ṣé Ilios wà ní 1960 ni èmi ò mọ mi mọ́ pa ẹ̀. Ọ̀pá àkùdé ní àkùdé ẹ̀ máa mọ́tò tọ̀nà ṣà ní tọ́mọ ń lò tí wọ́n lò wọ́n tọ́mọ lọ́ńdà kì í ṣe ní àkùdé ni wọ́n ṣà ní. Wọ́n ṣà Ilios àkùdé. Wọ́n ṣà ní àkùdé ni wọ́n tó pọ̀ ní ìṣó. Kankan fàṣẹ kákágbọ́n. Wọ́n ní 1930 1945 kò dá báyìí. Kákágbọ́n rẹ̀ àkùdé ni. Àkùdé ni ẹmọjà fira wa àkùdé ni ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ti ká lára ẹ̀yin ọlọ́tẹ̀ òbí kọ́ nínú yìí wọ́n máa láti fún tẹ̀ǹgbàjà ẹ̀ ń jowú ìyá yín náà ilẹ̀ Yorùbá Àdìsá náà bàbá Àdìsá náà bàbá. Tó ń tapata létí ọ ṣé wọ́n fún wọn ní 500 million sí. Ó kí àmàrán ti káàṣì náà wọ́n ti display ẹ̀hún ṣẹ́ẹ̀kì tiwọn àbí káàṣì náà máa display 100 million. Ṣé fún wọn ní 500 million sí. Question. Ṣé o ó pè ìgbà ó pọ̀ ọkọ̀ alábàárà ọkọ̀ fúláì ọkọ̀ gàárì ọkọ̀ pọ̀ ó yà sọ pé pọ̀. Ẹ padà sọ̀rọ̀ ayídẹ́ni yẹ̀yẹ́ ẹ padà sọ̀rọ̀ ayídẹ́ni àbùkù ẹrú ní ìṣẹ́rú ní òpèrè ẹ̀lẹ́rú náà mọ́ pàṣẹ. Ǹdá ní òpèrè ẹ̀lẹ́rú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ máa sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ máa sọ fún wa pé bí eléyìí ṣe tó nílẹ̀ Yorùbá àwa ọmọ ọkọ náà àwa náà wà àsìkò tí ń tó bọ̀ àmọ́ ọmọ ọkọ àmọ́ ọmọ àlè. Àwọn òsìkì ni wọ́n máa lé bọ̀ ó kù díẹ̀ àmọ́ ọmọ ọkọ àmọ́ ọmọ àlè. Onílàlà lẹ́nu ètò sọ pé níbi gbogbo ilẹ̀ Yorùbá Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì lọ́yẹ̀ ọmọ ìjọba.
ẹ jẹ́ condition ẹ̀ka ojú tẹ̀ lọ́jọ́ wá bẹ̀. ìyẹn ò lálàáfíà ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilé ọ̀sìn àsìkò ẹ pé mo múra ni lẹ́sì yìí sì mo ti wọ̀ ọ́ sọ ti lé lọ́dún méjì ẹ pé mo lọ wú jáde àsìkò kíni là wà yìí. ẹ bọ́lẹ̀ bẹ̀ ayélajẹ ìṣọmọ ṣòṣò náà ẹ̀yin náà láti dáadáa ẹ wo tán pòtì náà ẹ ṣọmọ ṣòṣò ẹ bọ́lẹ̀ bẹ̀. ẹ wọ́n ṣàkọ ilé ọ̀sìn sí àbí ṣé dáńfó náà kọ sí ni. ẹnìkan ṣe mí. jẹ́ wọ́n bá yín lọ́nà ẹgbẹ̀rún ọlọ́run wọ́n lè wò lákúbẹ̀ ilé ọ̀sìn. ọmọ aláàjì tún gba ilé ọ̀sìn bọ̀gẹ̀lẹ̀ ó tún gba 100 million ó yẹ ká ẹni bá náà pé àwọn náà máa wà kankan ẹ má jà wọn fi gbogbo ẹni sọ̀rọ̀ jà yẹ ká ẹni bá yẹn ṣe ṣèṣó. ó ti clear. ẹ ṣọmọ bọ́sí inú ilé lọ ṣe kékeré náà. ó ti clear. Gani ẹ̀yin sì ká lára ẹ mọ̀ òtítọ́ ní inú yìí lẹ́jà tẹ́ ń bọ́ máa láàjú ìjà ẹ̀ ń jò ara ìlara nígbà yìí jà àwọn àtàyè àwọn ẹrù àwọn fọ́sítáàzì ọba nínú àwa ọmọ Yorùbá tá a jọ ọmọ ọkọ tí a ní kankan àti ìwà gan náà tó ń bọ̀ lọ́nà àwọn àdúrà ìṣẹ̀lẹ̀yìn lẹ́yìn kan ọmọ bá ní àtọ̀rọ̀ lára. àwọn oṣù bá ní àjàgbà. rárá o sínú Yorùbá tó ń ṣe lébi ètò rárá o aṣọ bá ní àjàgbà bá ní àtọ̀rọ̀ ni wá nílọ́ọ̀dù yẹn bá ṣe ti rí ti Ọ̀yọ́ a máa rí Tèkìtì a máa rí Ọ̀ṣun a máa rí ti Ògbómọ̀ṣọ́ wọ́n a máa rí. ọ̀nà ti dáràn báyìí ògódé o. àìpẹ́ fún ẹ̀wá kékeré explain táyà no evidence yín máa yẹ ní ayélujára yẹn. ẹ ti ń fa jù. nítorí sẹ́ẹ̀mí rẹ̀ àṣẹ Èdùmàrè. ṣé rí àwọn ọmọ pé àwọn 2023 àwọn fọwọ́ bu ẹnu àlè sọ̀rọ̀ wọ̀ báyìí fàjà ni nípa ọmọ bẹ́ẹ̀ tí wọ́n fa tiger generator ẹrántí bá ṣe wọ́n fa tiger generator ẹ tún fa pàtì yàrá ìyá yín ẹ̀yìn fún rẹ̀ ẹ kọrí sọ́nà ènìjà gbọ́nà sáwọ́dì ìlú ẹ̀nà kúdà ẹ̀yìn pípé ìhànínà ilẹ̀ Yorùbá wọn camouflage wà pé ókè wọ́n ti gbé sí ẹtì lọ gbùgbù ẹ̀wò. mo lọ wọ Ṣèyí Mákindé òfin wọn ní ilé ọ̀sán ọmọ ẹ̀dẹ̀ náà fáwọn ní ilé ọ̀sán. ẹni tó ń purọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ̀ tó ń tán. kí ló dé tí wọn wá ó yẹ kán ti plan yẹn dáadáa òun ọmọọṣẹ dáadáa ọmọ yẹn ò tètè gbọ́ lù ẹ fáwọn kan láwọn ò tọrọ àwọn kìkejì àwọn báàsì kejì fún sọ pé wọ́n fáwọn ní Mákindé má bẹ̀rẹ̀ ṣe ká tó gbé kọ́ọ̀lù ẹlòmíì. wọn ṣèjì ẹ dáadáa ẹ ṣeun ayélujára ìfò iṣẹ́ àṣẹ Èdùmàrè ẹ ṣeun. bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ̀ ohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà ẹ sọ pé afowóràkàrà láti ìfì jẹkọ afowóràkàrà láti ìfì jẹkọ afowóràkàrà láti ìfì jẹkọ ọlọgàbà gàbà gà ànábì gàbà ẹ tó wà lórí TikTok ẹ bá wa power tap tó fẹ́ ká gbé yín wọlé ẹ sẹ́ndì coin orí TikTok coin ká lè bá gbé yín wọlé torí àwọn tó ń report ẹ ní dààmú a kú oríire o. Ọlọ́run ò ní gbà wá lọ́wọ́ ẹ̀. àṣẹ Èdùmàrè ìyá mi ẹ ṣé mo dúpẹ́ mà. ẹni tọ́lọ́run bá jà ló máa ń gbà wá lọ́wọ́ ẹ̀. àwọn alálẹ̀ ti dìde sí Gàníyá. Gàníyá báwo. ẹni tó qualify Gàníyá gẹ́gẹ́ bí obìnrin wàláì kò rí nǹkan míì tó fẹ́ sọ ni. obìnrin gan ò gbọ́dọ̀ hùwà bẹ́ẹ̀. ìwà wọn ti bàjẹ́ pátápátá. Ọlọ́run ò tún wá to ẹni rè mọ́ lára débi tí wọ́n máa ṣí lójú wípé ó ti ń ṣìnà dákun tètè padà. kò sí. ṣé mọ̀ pé ní tọ́lọ́run bá fẹ́ ló máa tó ẹni rè mọ́. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tí ẹran ara ò fi ń lò. ṣùgbọ́n ẹnìkan ló máa ta ní pẹ́pẹ́ wípé wá gbogbo yẹn wọ́n ń gbéra ìjìnlẹ̀ káàkiri àwọn sọ̀gbé ẹ̀ náà wọ́n tún wọ́n ní bí kékeré Finland bá gbóyàn sọ́lẹ̀
kékeré náà máa gorí ẹ̀. Àwọn sọ̀gbé ẹ̀ náà wá ń gùn lórí wọ́n wá ń tú ẹ̀sìn ẹ̀ síta ní ojoojúmọ́. What a mess. What a mess. Mess ni gbogbo eléyìí. Wàhálà inú mi dùn wípé kò ń ṣe Yorùbá o. Tó bá jẹ́ pọ́mọ Yorùbá ni ojú àmà tì mí. Bá ní òun ṣe Yorùbá. Dàníyá sọmọ Yorùbá ni mi. Kí wọ́n lọ pẹ̀lú lẹ́rìn báyìí tó lọ rẹ̀. Àtọ̀ òkè lẹ́rìn. Sọmọ Yorùbá kan lè ṣe bẹ́ẹ̀ yẹn ni. Wọ́n ní èèyàn ò dáa ẹ lójò ló pa. Ṣé òjò máa ń pẹwà mọ́yàn lára ni? Mi mọ̀ àbí gbọ́dọ̀ jáde. Òjò á máa pẹwà mọ́yàn lára bí. Ẹ̀yin náà wo fíìmù oríṣiríṣi tó ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àmọ́ wà nínú gbó wọ́n wọ yarí nìṣe tí wọ́n fi ṣéèdì sọ́rùn. Wọ́n láwọn ń jagun. Láwọn ń jagun. Ẹ dákun èèyàn mélòó ni wọ́n ti mú o? Irú ẹkùn ló máa pa wọ́n. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ lé àtìgà níyà. Ṣé kò sí transformer bẹ́ẹ̀ o? Kó má lọ hàngì transformer jọ kan. Ẹ dákun ṣé ilé rẹ̀ jìnnà sí highway? Kó má lọ jánà mọ́ tírélà lẹ́nu. Mo lọ já sí báyìí, má sì báyìí. Olúwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àti kó ronú pìwàdà. A fẹ́ kó yí padà ni. A fẹ́ kó yí padà ní lóòótọ́ ó ti yí rẹ̀ mọ́ ọmọ Yorùbá, ó ti wọ ilẹ̀ Yorùbá. A sì ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Sori, pẹ̀lú mi mo ti blọ́ọ̀kù yín pẹ̀lú mi mo ti blọ́ọ̀kù yín. A fẹ́ kó ṣiṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ yẹn kó ṣe. Kó jáde síta kó ṣiṣẹ́ tiẹ̀ náà. Ọ̀dọ́ àti ẹ̀ nídìí ẹ̀mọ́ náà nítorí wípé irú ẹ̀kún ó ti ń ṣe bẹ̀bẹ̀. Ọlọ́run dẹ̀ ń tì lẹ́yìn. Pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò. A mọ̀ wípé ogun Fúlàní ò lè jà wá mọ́. Àmọ́ káwọn náà pàfọ́ọ̀mù sí wọn. Káwọn náà pàfọ́ọ̀mù káàdì ẹ̀rí. Ojú ọ̀run tẹ̀yẹ fò. Ẹ wá gbọ́ 100 million etí yín wá náà. Ẹ wá gbọ́ yín lọ́ọ̀sì ẹ wá ń bẹ́ jáde síta. Irú ọrọ̀ ajé burúkú wo nìyẹn? Ọrọ̀ ajé ló ń ṣe. Obìnrin gan gbọ́dọ̀ hùwà bẹ́ẹ̀. Obìnrin gan gbọ́dọ̀ máa ṣe pàpà. Irú ìlara burúkú wo nìyẹn? Owó tó gbóná. Akọ owó. Tàbá lè dá ta tún lè fi downgrade. Ta lè tún downgrade tó máa ju obìnrin gan lọ. Òun ni wọn bá fún. Wàláì, òun náà bá fún. Ẹ wo ojú rẹ̀ ìran rèé o. À ń bẹ́ẹ̀ lóbìnrin tí ó kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àánú àwọn tí wọ́n wá ń tẹ̀lé yìí irú bàbá tó ń sọ̀sọ̀kúsọ lẹ́nu àgbà ò kọ́gbọ́n. Irú bàbá yẹn tó wá ń sọ pé ẹ sọ fáwọn blọ́gà Sunday Igboho. Ẹ sọ fáwọn blọ́gà Sunday kìlọ̀ fún wọn. Bàbá Èkìtì ṣé bàbá Èkìtì ò rí nǹkan tó rí kó tó máa sọ̀rọ̀? Àbí èwo ni bàbá Èkìtì fi purọ́ nínú gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu? Wọn lọ́rùn o, wọn lọ́rùn. Sọ láyé gan. Ìrànbọ̀ wọn láyé wọn sì lọ́rùn. Ọlọ́run tó ń tú àṣírí wọn yìí tó tún ń tú àṣírí ìsìláàmù yìí kò ní dúró bẹ́ẹ̀. A sì máa wò pẹ́pẹ́pẹ́, àríran wò pẹ́ nígbà ìran yìí àtayọ̀ yìí òun la máa ijó ayọ̀ àti ìran táwọn wò yìí òun la máa fi bọ́ sí Yorùbá nation. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Wọn ò ní wá yín tí wọn ò ní wá ní. Àṣẹ àti gbogbo akọ́lọ́pàá àtàwọn olólùfẹ́ wa. Jọ́ọ̀nì ẹni ó yá ẹ̀rọ mi. Màmá mi ní ẹnì ìṣó níbẹ̀ ó yá gẹ̀gẹ̀ níbẹ̀ ó yá ẹnì ìṣó níbẹ̀ ó ní ẹnì ìṣó níbẹ̀ ó ga. Mo rò pé fẹ́ dárí alájàmù ní fún mi bí tẹ́lẹ̀. Èwo ló ń alájàmù ní ẹ bẹ̀rẹ̀ náà. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mo láti orin bẹ̀rẹ̀ láti òjá mo mọ̀. Ẹ kọ́ fún wa. Ó dáa sọ. Ẹ gbóhùn sókè. Ẹ ṣeun, ṣe rí ohun tó ń tìyàn lójú ju lè lọ wà. Ẹ dákun o ṣe ti bàbá Èkìtì wọlé. Ọdẹ o Ṣàngó Olúkòso. Bàbá Èkìtì ọdẹ. Ẹ jẹ́ ká búlọ̀kì Bàbá Èkìtì. Bàbá Èkìtì mo fẹ́ búlọ̀kì Bàbá Èkìtì. Bàbá Èkìtì mi fẹ́ yín lórí show mi. Bọ́dá rẹ máa gbóhùn sókè. Mo ti búlọ̀kì Bàbá Èkìtì. Mi fẹ́ Bàbá Èkìtì lórí show mi.
ẹni bá sábà bẹ́ẹ̀ kìtẹ́yẹ ti rí kọ́mẹ̀ntì yín ní kọ́mẹ̀ntì section ọba ẹ bá gbó sókè. wọ́n ní tí ó ti ní lójú ju olè lọ ó wà. nǹkan tí ó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá torí orílẹ̀-èdè pọ̀ nílùú Nàìjíríà. ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́ wọn lórí TikTok ẹ dákun ẹ máa ń ṣe o lórí TikTok ẹ bá gbó sókè bá mi. n tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá láti bí ọdún mélòó kan sẹ́yìn ó jẹ́ tó yẹ kó máa jẹ́ bí abẹ́rẹ́ tó ń gún ọkàn fún gbogbo ọmọ Yorùbá tó jẹ́ wípé ní ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olúwa ló yẹ pé arúgbó àwọn obìnrin tí ọkọ ti kú tó yẹ pé àwọn ọ̀dọ́ ló ń bá wọn ṣiṣẹ́ oko tí àwọn náà fi ń jẹun. ó dé stage tó jẹ́ pé àwọn obìnrin ò lè dá lọ sóko lọ wo oko wọn. abáde bíi pé ọ̀dọ́ gan àtọkùnrin gan ò lè dúró lóko mọ́ torí ìdààmú. a sì ti bá a débi pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ń sá kò ní abúlé wọ́n ń sá lọ ìdálẹ̀. ìdálẹ̀ yìí náà kí ló wà ń bẹ̀? ọ̀pọ̀lọpọ̀ ìletò wa ń dahoro. èyí tí báńdíìtì wà táàkì gan wọ́n ń dahoro torí ẹ̀rù ìbẹ̀rù bojo kò jẹ́ káwọn èèyàn fẹ́ dúró lé. àwọn òbí tí ẹni tó rí ṣe míì torí ń lọ abúlé lọ wo òbí ẹ̀ ó di pé míì gbé òbí ẹ̀ wọ́n ń gbé sákò lábúlé. ọrọ̀ ajé wa ń kú ní ọ̀pọ̀lọpọ̀ abúlé wa. tí èèyàn bá ní òbí ìlú sí tó bá gbé mọ́tò ẹ̀ délé yóò ra oúnjẹ yóò ṣe nǹkan yóò ṣe gbá. ẹni tó ń ta aṣọ ó rí iṣu tà ẹni tó tẹ̀gúsí ó fẹ̀gúsí ránṣẹ́ sí èèyàn ibi tó wà. gbogbo ẹ̀ wá ń di kó ń di kolúkú musu. àwa la ní ẹnìkan tó yẹ kó ní jagunjagun wa bí nǹkan ṣe rí bàbá pè ń gbogbo bàbá kágbádá wà ní wọn ò fún ẹ lágbára ni kó jáde wọn ò fún ẹ láṣẹ ta ní ń fún ọ láṣẹ. sódìgbà tí wọ́n bá wá sọ wá di èlùbọ́ tó ń fi wá kú títì kó tó di pé wọ́n láṣẹ. ẹni tó sì dìde tó ń ṣe tiẹ̀ fúnra ẹ̀ sọ ní ẹ̀ ń bú tí wọ́n ń làálẹ̀ tí àǹtí Gàníyà ń làálẹ̀ náà làwọn ọmọ ń tẹ̀lé. tí nígbà tí wọ́n bá ń sọ pé tó ń bú ẹni tibí tó ń sọ̀rọ̀ rẹ̀ ní àìda àwọn ọmọ tó ń tẹ̀lé wọn náà wọ́n ti rí atọ́kùn wọ́n ti rí ìlànà tí wọ́n náà máa fi sọ̀rọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀. ṣé ọ̀gbẹ́ni tó ń lọ tó ń bọ̀ yìí tó ń wọ woro lọ tó ń wọ òkè ọdẹ tó ń wọ gbogbo ẹ̀ tó ń wọ everybody. kí lórúkọ ọ̀gbẹ́ni tó ń wọ òkè ọdẹ tó ń wọ gbogbo ẹ̀ yẹn kí lórúkọ ẹ̀? Chief Sunday Igboho. Chifu yorùbá wòye pàṣẹ tó máa dárí jì. tó wọ gbogbo bí lọ yìí ṣé kó tó di pé ọ̀nìrìsà gbé odò sọ pé òun ò fún un lówó ṣé kò ní mọ́tò tí ń fi ń wọgbó yàgbọ́n tí máa wọgbó yẹn ṣáájú ni. tí gbólóhùn fi ń jáde pé kì í ṣọba ló fún àwọn lélẹ́yìí. tá a bá ní ká dá ká tún sà ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ mọ̀gbà tí wígà ní bẹ̀rẹ̀ kò mọ̀ ní nǹkan kan. wọ́n ti bẹ̀rẹ̀ àwọn aláfàjáde o. gbogbo tó fi bẹ̀rẹ̀ kò sí nǹkan kan. àtakò bàbá tó fayé lẹ̀ yìí òun ló jẹ́ kó di pé ó di militancy ló fi di pé ayé mọ̀nà. kì í ṣe kí ló ní gbogbo bó náà kó nǹkan jọ lónìí ṣé kì í ṣe nípasẹ̀ àwọn ọlọ́lá náà ni àbí kọ́mpìnì ló dálẹ̀ àbí olóko lọ́nà awẹ́ ni. ó ti yé so kẹ́nìkan kan mọ́ sọ̀sọ́kúsọ gbogbo tá a nílẹ̀ yìí ò ju pé bá a ṣe máa rí solution sí ìdààmú tó ń bá orílẹ̀-èdè Yorùbá tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. àwọn agbésùnmọ̀mí yìí kò sí tó kàn wọ́n wọn mẹ́ni bọ́dì ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì tó wọ́n pa anybody. wọ́n bá yẹ jẹ́ tàbí tó láyà tó kọjú ìwọ tọ́lọ̀ ti fún ní ipò tó lórúkọ ipò tó wà yẹn ó kúrò lè pàṣẹ fún olóyè. mọdé ìbá sẹẹtì jọ ni wọn sẹẹtì ní gbogbo wa 50-50 jọ ni wa ọdún kan ló wà láàrin wa. ṣé bá ti gbóyè fún à ń gbọ́ yín sàn. so ọ̀nà àrùn yẹn ṣùgbọ́n tó
kò sí ìgbésẹ̀ kankan tó má làáfíà wá. àti wàhálà. ọ̀nà wo ni ọmọdé àbí ọ̀nà wo ni ẹni tí ó tí a lè sọ pé bí àjọ ṣe àṣepọ̀ ló fẹ́ báyẹn ṣàṣepọ̀. nígbà tó jẹ́ pé ìlara ogún sọ̀rọ̀ àǹfààní síyàn lẹ́yìn tó sì ń jẹyọ jáde òun ẹni tó ń gbọ́ kò sí àjọṣepọ̀ tó lè wáyé. ẹ ṣe bàbá wa ẹ ṣì wà lórí ṣóònù. ẹ ṣe púpọ̀ ẹni táwọn wà yìí à ń kí inú mi ti ẹ̀dùn gbogbo àwọn ibi tó dé Kwara inú mi dùn púpọ̀ torí àwọn ìlú tí a ló dé òun. bẹ́ẹ̀ni ẹ ṣeun àwa nífẹ̀ẹ́ sí olóyè Sunday Igboho ṣá màámi mo mọ̀ọ́mọ̀ wọ́n ní èèyàn 384 lówó wá èèyàn 162 ló tẹ tán pọ̀ tẹ́bà wọ 250 la tẹ tán pọ̀ pé bàbá Èkìtì ò ní sọ̀rọ̀ mo ti block bàbá Èkìtì mo ti block yín. ayé là ń gbé. máyọ̀ bá mi gbó sókè ní dàrú. báwo ni kúrò lẹ́. yes ma. àlàáfíà ni. máa ń lè má. ẹni tó sọ̀rọ̀ yẹ kó jẹ́ ìsọ tèmi o. ló ayé là ń gbé. ẹ wò ó. máa ń lè má sọ̀rọ̀ à ń gbọ́ yín máa sọ̀rọ̀ à ń gbọ́ yín mà. ṣáàrí ọgbọ́n. tí ó rí mi sísí gàdí yẹn mo tún sọ fún yín mo ní ká yé gbọ̀rọ̀ ẹ̀ jáde ṣé ẹ mọ̀ pé ìgbà tí tọ́ fún Ìgbòho ní mọ́tò nísìnyí ìgbà tán fún Ìgbòho ní mọ́tò nísìnyí náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n á gbé mọ́tò fún wọn pé Mákindé á gbé mọ́tò ṣé ẹ ti ẹ̀dí mọ́tò tó gbé fún yẹn ṣe bí ìwọ náà wà ní Nàìjíríà ṣe bí ọmọ bíi táyà iná ti pé ilé ìta fi gbé pure water ṣe bí ọmọ bó ṣe rí bẹ́ẹ̀ ni táyà yẹn ṣe rí tó fi polówó pure water bó ṣe rí nìyẹn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹjẹ́ àfìyẹn lẹ̀ ẹ jẹ́ kí Mrs. Gani kó máa ṣe tiẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ nǹkan tó yẹ kó rán àti 2021 náà ti ń pè kó bọ́ síta kò bọ́ síta kò ṣe kò dolúre ṣe ẹni tó fẹ́ ṣe ó tún kígbe àti bàbá pupa tó ń depo lórí ẹ̀ tó ń bóra yẹn tó ń ṣàjà ọmọ inú ẹ̀ tó ń jáde tó ń sọ̀rọ̀ sí Ìgbòho ṣebí ìgbà tó ń dẹ̀ rí pé Ìgbòho ṣe kọ́ ní káwọn náà wọnú gbó náà kọ́ wọnú gbó kọ́ ṣe ṣebí ó pẹ́ra ní Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kó máa ṣe tiẹ̀ kí Ìgbòho máa ṣe tiẹ̀ kọ́ lọ pàdé lókè nǹkan tá à ń fẹ́ nìyẹn kì í ṣe pé kọ́kọ́ mọ kákọ́ Mrs. Gani máa rojọ́ kú ni o ṣe kò ní lára ó máa rojọ́ kú ni o ó sì gbà tí ò ní rojọ́ kú ó ní Ìgbòho ó fẹ́ràn wú gẹ̀ẹ́tì òun tó ń fẹ́ràn wú sọ́kàwé òmìnira ẹ̀ o òmìnira ẹ̀ òmìnira ẹ̀ ẹ̀jẹ̀ àfilẹ̀ títí ẹ̀ nǹkan tó yẹ kó rán ni kó rán ẹ jẹ́ ká máa sọ pé kó bọ́ ọ̀ta kó lọ ṣiṣẹ́ kí Nàìjíríà kí Yorùbá kó gba independence nǹkan ká fẹ́ nìyẹn àfẹ́ wàhálà ilé tó ń ṣe yìí ara ló ń ta ó tẹ̀lé mọ̀ pé ó nílara Gani nílara gan ẹ rí gẹ̀gẹ̀ ọrùn ẹ̀ ìgbà ọ̀rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ báwo ti ní gẹ̀gẹ̀ lọ́rùn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn kó yẹ kó yá lọ jókòó kó máa ọ̀pá orógbó ẹ̀ tó ń gbé kiri yẹn kó wá mi lọ gbé sí ṣé jẹ́ kí gbogbo èèyàn gbádùn ṣé ẹ ti gbọ́ mi báyìí ẹ má máa dá ẹjọ́ tí bàbá Èkìtì bá ti dé mo fẹ́ gbọ́rọ̀ bàbá Èkìtì torí mo gbọ́ pé ó ti wọlé mo fẹ́ gbọ́rọ̀ bàbá mo ti rò pé wà á jẹ́ kí bàbá Èkìtì wọlé kí n tó kú tó pè mí so ẹjọ́ tí bàbá Èkìtì bá ti wọlé mo fẹ́ máa sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ ẹ fi Gani lẹ̀ ẹjọ́ máa fẹnu wú gbé kó máa fẹnu wú sọ́kàwé ẹ̀ bẹ̀ kò ṣe kò jolúre ṣe láti 2021 ó rí i pé ọmọ yẹn ṣiṣẹ́ ìsìn ó tún lára tó bá lè ṣe kó jókòó náà ó lóun fẹ́ gba Yorùbá kó ìtàn àtayérayé ilé tó lọ ṣe ní Kétu tó lọ ṣe ní by 12 ṣé ìyẹn ló ṣẹlẹ̀ ń kú a ní kó lé Fúlàní wọgbó kó lé wọn dànù kò lé wọn wá ní wọn á lọlẹ̀ kọ́ lọ fún lówó ṣé lọlẹ̀ ló ti lọlẹ̀ láti yọ ọjọ́ ìbáyìí ṣé ìyẹn la fẹ́ máa rán ni ṣé ìyẹn ló yẹ ká máa rán ọmọ ní alọlẹ̀ owó iná ni owó tó máa pa ẹ fi Gani lẹ̀ ẹ jẹ́ kí ọmọ olóríire ọmọ ológo tí gbogbo àwọn ọba tó ti wà lẹ́yìn ẹ̀ àwa gan wà lẹ́yìn ẹ̀ bíi ké kò ní ìyá kò ní bàbá àwa ni ìyá àwa ni bàbá àwa ni gbogbo ẹ̀ fún so ẹjẹ́ máa ṣàtìlẹ́yìn àdúrà ní ká máa gbà fún Ìgbòho every time láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹjẹ́ máa fàdúrà ká máa gbé ká máa fún ládùúrà so kò wọ́n ní rí mú wọ̀dẹ̀ ní ti fa
Tinubu yẹn náà ká máa kígbe kó jọ kó pín Yorùbá nation eléyìí tó bá máa ṣe fún wa kó ṣe fún wa so bó ṣe jẹ́ nìyẹn máa jà ó dàárọ̀ mo ní kí n dá sí tí bàbá Èkìtì bá ti dé. Bàbá Èkìtì wá ọwọ́ mi bíi tó pàrọ̀ Yorùbá mi láìkè máa yẹ bá mi sọ fún ọ pé kó bá mi tẹ tán pọ̀ kó bá mi láìkè tó mi kó bá mi láìkè agọ́rídì yẹn máa lọ sókè. ìjọ ẹ bá wa tẹ mo sọ fún ẹ pé mi mọ̀ ṣe ẹ bá wa tẹ o àti pápá mo tún sọ fún àwọn èèyàn wa ọwọ́ tẹ̀lé bá ti ṣètò tán wá ní ó ń ba bọ̀ ní wọ́n ní sọ pé ó ń ba lọ ẹ máa sọ yẹn pé wọ́n ń ba bọ̀ ní ẹ máa sọ fún wọn lẹ́fíìtà Yorùbá òye máa sọ fún wọn lẹ́fíìtà pé wọ́n ń ba bọ̀ ní kì í ṣe pé wọ́n ń ba lọ àní ba lọ à ń bọ̀ bọ̀ ní lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ òkè ó dàárọ̀. Oòduà ìtàrà ìfún wọn ní kí n spin àbí Odùduwà ṣe kinní kan wọn ní kí n stop show yìí for now pé kó ní kábíkó fi tẹ tán pọ̀ lórí ẹ̀. Bàbá Èkìtì ẹ mute o àbí nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ jọ ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ dákun ẹ ní sàgbákò ẹ bá gbó sókè. Àwọn òbẹ́ ní kọjá àwa kí gbogbo lé. Àdìsá òbẹ́ ní kọjá àwa kí gbogbo lé. Ẹ ṣeun. Ọba òbẹ́ ní kọjá. Ọba kí gbogbo lé. Ọba òbẹ́ ní kọjá ọba kí gbogbo yín o. Ẹ wo jàre àǹtí mi ẹ kú iṣẹ́ máa tó ọwọ́ yín ti sú mi. Ọlọ́run Elédùmarè. A máa bá a bọ̀ ní lágbára Ọlọ́run. Àṣẹ. Ó máa túbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́. Àṣẹ. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Kéèyàn jókòó sórí kíní kọ́sẹ́ẹ̀tì kámẹ́rà kan máa rojọ́ báyìí. Ṣé mo gbókùn lẹ́ ń bá rojọ́ ni? Ẹjọ́ là ń bókùn rò ní. Ṣé mo ní? Iṣẹ́ lẹ̀ ń ṣe, iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àǹtí. Àní máa ń yìn yín o. Ìyá mi gan wá sílùú yìí, ìyá mi gan ẹ ti gba ìyá mi mọ́ mi lọ́wọ́ báyìí. Ṣé láwọn ìyá yẹn lọ? Ẹ bá mi tọ́jú màmá o, ẹ bá mi tọ́jú àwọn ìyá yẹn. Mo nífẹ̀ẹ́. Ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ wọn gan ni. Àwọn náà máa wò yín báyìí. Ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ wọn o. Mo kí everybody, mo kí gbogbo ilé, mo kí everybody, ọmọdé àgbà, arúgbó, everybody, mo kí everybody ẹ̀. Because gbogbo wa iṣẹ́ là ń ṣe, ẹ má yẹn kàn kúrò fún yín. Because inú ayé tá a wà yìí, olúkálùkù ń ṣe tiẹ̀ ní nǹkan tó wà nù ayé yìí ó pọ̀ gan. So àwọn èèyàn máa wà káyédè wọn máa ṣe tiwọn ó ti yé yín bọ̀. Àwa tá a dúró tá a mọ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má gbọ́rọ̀ ẹnu jàre ó ti yé yín ẹ jẹ́ kó máa sọ lọ nǹkan tó bá máa sọ nǹkan tó wọ ẹlẹ́nu kó fẹnu ara ẹ̀ sọ ó ti yé yín. Ìjọ tí mo ti rí Igboho ní ìlú òyìnbó ní London gbàtà ṣe rálì mo mọ̀ bá ti gba Yorùbá ti pẹ́ ẹ má wọrí ẹ má fọ́sẹ̀ ṣé ń wáìnì. Ṣé ń wáìnì náà lè má fọ ọmọ Yorùbá. Àwa ń ta mélòó yẹ banana yogurt ṣé nǹkan tá a wá ta níta nìyẹn ni ẹ má ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ẹ má ti wọ ọ̀rọ̀ ẹnu rárá ọ̀rọ̀ ẹnu ni mo ti wá gbé fún bàbá wa Jagaba. Àkànbí ọmọdé sílẹ̀ jàmọ̀. Mo gbé fún o kọ́ tí o bá sí Jagaba kò lè everything ò lè wọ́ọ̀kì báyìí. Bẹ́ẹ̀ni. Because èmi náà ti ń gbòòrìn àjùyàn pé báwo la ẹrẹ ṣe kí ló máa ṣẹlẹ̀ bọ̀ ayọ̀ ni ó dẹ̀ já sí ó já sáyọ̀ lọ ẹ má wọrí ẹyẹ má fọjá rẹ. Ọ̀dà ẹ ṣeun gan bá wa. Dẹ̀dẹ̀ ń plé ó yá ẹ ṣe gan ó hàn nínú ohun yín pé inú yín kàn ń dùn débi pé bàbá wa yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ ìjẹ́tọ́ pé ọlápẹ́nu wọ́n ń dùn wọn. Bàbá Èkìtì mà ti wá nẹ́tíwọ̀kì rẹ̀ gbà wá o. Bàbá Èkìtì ti wá nẹ́tíwọ̀kì lọ mò ń bọ̀. Màá pè wọn lórí fóònù mi sí. Ẹ bá mi fún Bàbá Èkìtì ní ẹ bá mi fún wọn ní gígé. Ṣé ti rí nẹ́tíwọ̀kì? Ẹ ti dé? Ẹ ti rí nẹ́tíwọ̀kì. Ó yá ẹ bá wa gbọ́ sókè. Bàbá Èkìtì ẹ ní sùn ẹ jẹ́ kí èèyàn kan bá wa sọ̀rọ̀ lórí fóònù. Ó yá gbọ́ sókè. À ń gbọ́ yín lórí fóònù. Hello àti gbé kọ́ọ̀lù yín sà. Kálẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Nǹkan tí mo sọ ni pé 4 more for Tinubu 4 more for Jagaba. Yorùbá wuyì kí bá ṣe ọlá bàbá yìí. Kí là bá máa sọ. Kí là bá máa sọ. Ọlá rẹ̀ ni. A sì mọ̀ pé lágbára Ọlọ́run ọba 4+4
it will become 8. 8 yani. 4 plus 4, it will be 8. It is 4 more for Jagaba, 4 more for Tinubu. Yorùbá wí, kí ni mo fẹ́ sọ gan? Ẹ bá wa sọ à ń gbọ́. Ṣẹ́rí ilé ayé yìí, tí ẹ bá ní ọ̀kánjúwà, yóò kó bára rẹ̀. Torí ọ̀kánjúwà ẹ̀, èèyàn ní fẹ́ mọ ibi tí ó lọ, èèyàn ní fẹ́ mọ tó máa kó nǹkan kalẹ̀, èèyàn ní fẹ́ mọ etí ó mú. At the end of the day, ọ̀tọ̀ nìkan tí ó lọ mú. Tí èsì ti tiẹ̀, pé ohun tó mú yẹn ló sì kó bá ni. Irú rẹ̀ ni àwọn Ganiya ń ṣe yẹn. Ganiya báwo? Ganiya ni mana because ohun tí wọ́n ń ṣe yìí kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni yìí? Àwọn olóyìnbó ní if you can't beat them, join them. Kò sí tìjú bẹ́ẹ̀. Nígbà tí wọ́n pé kí ni orí pé ó ṣe kò lè ṣe. Ẹ̀bẹ̀ sì ni kọjọ́ ìwọ̀n lájọ máa lọ. Tó bá jẹ́ original Yorùbá ni ohun tó yẹ kó ṣe nìyí. Ẹ dákun ẹ wo àárín nígbà tí olóyè lọ sí Ilé-Ifẹ̀, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kò jẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ original Yorùbá ni wọ́n. Bẹ́ẹ̀ni. Àwọn Kóìkì gbogbo original Yorùbá ni wọ́n. Àdénàbèdè kí ló tẹ̀lẹ̀? Ọ̀ní kan tí wọ́n ti yẹ̀yẹ́ ni. Ọ̀ní kan wọ́n ti yẹ̀yẹ́. So àmọ́ àwọn ọmọ àlè Yorùbá, àwọn ọmọ tako Yorùbá. Tọ́ pé òní fẹ́ gbọ́ àwọn original Yorùbá yé. Tí àwọn Yorùbá bá lọ bí báyìí, àwọn ọmọ ìyá sẹ́yìn ni. So nǹkan tí mi ọ̀rọ̀ Ganiya, eléyìí sì kò sí tìjú ń bẹ́. The best ni kọ́kẹ́jọ́ yin ẹ̀yìn kòlókòlè Núà àbí báwọn ni wọ́n mọ̀ ń ṣe. Ọkọ̀ Núà. Ọkọ̀ Núà kọjọ́ ìyẹn ọkọ̀ Núà àjẹbẹ́ tómi yẹn bá dé. Ṣé ikú omi sì tún ń bọ̀ ni? Ó dàbọ̀ ẹ ṣe gbọ́. Ikú omi sì tún ń bọ̀ ni? Àbẹ̀wò lọkọ̀ Núà. Tsunami ńláńlá ní bọ̀ ẹ̀ tí mọ̀ ni. Yorùbá wuyì. Tsunami ńláńlá ní bọ̀. Ohun tẹ rí Ilé-Ifẹ̀ yẹn nǹkan díẹ̀ lélẹ́ ní. Nǹkan díẹ̀ ní sẹ́yìn pé mi máa ń sọ. Nǹkan díẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀ gbogbo. Àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní agbágbé ni. Ẹ mọ̀ pé for security please ẹ pé security lẹ́yìn náà sọ̀rọ̀. So tsunami tó ń bọ̀. Mo sọ wípé mo ní àwọn Haúsá yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ ìyá dànù nílẹ̀ Yorùbá ni. Torí àwa Yorùbá. Bàbá wa ẹ má go deeper. Àmì ní go deeper àwa Yorùbá àwa ní agbárí jù wọn lọ. Àwọn mọ̀ta ṣe ni àmọ́ àwa Yorùbá ní agbárí jù wọn lọ. Wọn bá tí ń sọ nìyẹn. Ó dà ẹ ṣeun gan. Ẹ mọ bó tó lọ. Ká máa bá a bọ̀ lọ́nà kẹ́ máa tún ká máa bá a bọ̀ ẹ má tún ká máa bá a lọ ọmọ ẹni tó bá lọ ló bá kú. Bàbá wa ni bàbá lẹ́kìtì ẹ bá pàtó fún bàbá Èkìtì o. Àwọn Èkìtì ẹ̀wọ̀n mìtì. Fídíò mo fẹ́ ṣọ̀tẹ̀ ní fídíò tí mo lè fi ṣọ̀tẹ̀ ni mo wá látẹ̀kùn sí mi ò rí. Ẹ bá bàbá Èkìtì ya à ń gbọ́ yín sà. Á dára fún wa ojú òní tiwa. Àṣẹ. Àwa la máa borí ọ̀tá. Àṣẹ. Wọ́n ń jàporó ni. Àbùkù ti kàn wọ́n. Bàbá Èkìtì. Wọ́n ń jàporó ni. Wọ́n ti wà ní hòhò. Aṣọ ò bá wọn mọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. Ó léwu mà. Tí a bá dá wọn lóhùn ó léwu. Tí ẹ bá wo ìgbé ayé àwọn tá à ń wí yìí. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Bàbá Èkìtì ẹ jọ ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì o oníṣẹ́ ẹ̀ ṣáà ń gbá wọn. Bàbá Èkìtì ẹ ní sùúrù. Ẹ kì mọ̀ bí wọ́n ń gbọ́ yín ẹ pé mi yẹn ń gbé kíní káàkiri gbé níṣẹ́ káàkiri ṣé ẹ ń gbọ́ bàbá Èkìtì.
Abẹ́tẹ̀ máa gbóhùn sókè Yorùbá wù bí mo ṣe ń bóyí. Ìgbòho Sunday o, mo wá bóyí lọ. Adara fún yín màmí. Àṣẹ Èdùmàrè. Mo gbóhùn màmá mi kan lẹ́ẹ̀kan wọ́n ní ká má dá wọn lóhùn mọ́. Mo ní tá a bá dá wọn lóhùn ó léwu. Ó léwu. Àwọn irọ́ kan wà ká máa pamọ́ èèyàn mà. Tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí, tó bá dọ̀là wá nígbà tó sọ kí ló sọ̀rọ̀. Torí irọ́ a máa dòótọ́ nígbà míì. Àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ tálẹ̀ mọ́ yẹn lára. Tolúwẹ̀ á wá ọṣẹ àti kẹ̀kẹ́ tó máa fi fọ́ tí ò ní rí. Ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ pé ó ń bàlújẹ́. Tó bá dọ̀là lòun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tún ìlú ṣe. Wow. Tó tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò tá a wà yá gbẹ́dọ̀ sọ síta mà. Ẹ túbọ̀ o. À ń gbọ́ yín sà. Nọ́mbà wá ogun tá à ń jà lénìí àwa generation tó wà mẹ́yìí. Àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ìgbà yẹn lọ́hùn tó dákẹ́. Tó náà ò fẹ́ wàhálà. Ẹyẹ ọmọdé ló ń ṣe. Èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Àtẹ́wọ́. Òun ní àyè bí wá gba tápà tó wá kọ́lé ìkùnú tiwa lọ́rùn náà. Ṣó ń kílé ẹ̀? À ń gbọ́ yín àbẹ́kìtì. Ṣé gbọ́ mi mà? À wà pẹ̀lú sà. Nọ́mbà wọn, fídíò kan jáde lánàá. Wọ́n ń sọ fún wa wípé wo àwọn òtọ̀rọ̀ lọ́wọ́ ọba o. A ti play fídíò yẹn. A ti play ẹ̀. Àwọn òtọ̀rọ̀ ọba kọ́ ló ra eléyìí o. Èní làwọn ṣe mọ̀ pé Ṣèyí Mákindé ló rà fún wọn. Ẹ jẹ́ bíra wa léèrè àwọn ọmọ Yorùbá. Kòlábò Ṣèyí Mákindé àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ mẹ́? Failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn, Ọ̀yọ́ state ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement. Because Gani Adams was the leader in Oyo State Àmọ̀tẹ́kùn. So, tẹ́ bá ti rí bẹ́ẹ̀ rí pé wọ́n celebrate failure ni. They are saying, no, màmá mi, tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ. Tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ, àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni. Ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure. Failure ni mà. Ẹnu Ṣèyí Mákindé ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni O'Brien ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. O'Brien ló sọ. Ó lágbára o. Tó bá gbé mọ́tò fún Gani lénìí, it means that they deliberately collaborate with together to waste the life of youth in Oyo State. Ṣẹ́kọ̀ mi mà, ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Lẹ́nu àná wọn ti ń tẹ́tí àwọn bọ̀ wá àárẹ̀ sí ẹ, àwọn èèyàn ò ṣe tuntun mọ́. Mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́. Ọmọ ààrẹ sí i. I don't have another home. Ilẹ̀ Yorùbá lọ. Ṣẹ́kọ̀ mi mà, À ń gbọ́ I yín. don't have another home. Ilẹ̀ Yorùbá lọ. Tí ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst. Àṣẹ. Jù báyìí lọ, kọ́nà tó bá wa tó. Gani lè kẹ́rù ẹ̀ fáwọn. Kó di Núpé, ìlú ìlú fẹ́ sá lọ. Núpé báwo? Núpé. Ṣé ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé? Núpé. Ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni mà. Èmi ò sọ pé a rí gidi àkókò. No. It's not Yorùbá.
ibẹ̀ ló ń máa gbà tọ́ mẹ́ màmá mi we are talking about origin máa ẹ jẹ́ padà síbi fídíò tí mo rí lẹ́nìí tí bàbá adéṣe ọ̀kan èmi máa dárúkọ tí ó tó bá jẹ́ bàbá ti tèmi ló ń jó lágbálágbá màá lùlù lágbálágbá fún bàbá mi kó lè mọ̀ pé n tó ń ṣe ò dáa. bí bàbá adéṣe ọ̀kan àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ nǹkan tí iṣẹ́ méjì mọ́ nígbà tí Bájàsọ́lá àti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan akitẹ́tẹ́ Akọ́lá George àjọ wà bẹ̀rẹ̀. Ìgbà yẹn láti organize the security of the Yorùbá race. How do we do it? Bó ṣe máa map ilẹ̀ Yorùbá. Bó ṣe máa rìn to be able to secure our land. Bàbá ìlú àmẹ́ńgbà yẹn náà ó sọ sítórì tí Gani fojú ẹ̀ rí pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tó kò bá fàtì jùlọ. Mo tẹ̀ kí gbàgbé ọ̀rọ̀ yẹn ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London pé bàbá tó ní àjọ ìyẹn mi àti yáyà àjọ wà ní lọ́wọ́ ní. Ẹ bá mi máa ṣá bàbá Èkìtì ní gift ẹ bá mi ṣá bàbá Èkìtì ní gift ẹ jọ ẹ bá ń gbádùn kan tó ń sọ. À ń gbọ́ yín kàn. Ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun pé Gani ló da OPC rú bàbá tẹ̀ wọ́n yẹn bàbá Adéṣọ̀kan yẹn is one of those people to fund OPC pẹ̀lú bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn